burúkú wò nìyẹn ẹ tá yí ẹ máa bàjẹ́ wò nìyẹn má tó máa tọ́lẹ̀ ẹ jọ ẹ̀gbọ́n Sọjí ẹ̀yin ni mo fẹ́ fọ́ lórí ọwọ́ mi yá sóko gan máa borí ń jẹ́ máa forí dànù kí ni gbogbo ohun tẹ́ ẹ̀ bá kàkiri ta ló ní mọ́tò. mọ́tò rẹ mi ni ìwúrẹ́ mu lọ ọba lórí kó máa ó ń pè kí n máa gbé mọ́tò kó ti lọ. tẹ̀lé ọkọlù mọ́tò ewu mọ́tò tẹ̀ kọlu ewu mọ́tò tẹ̀ gbé káàkiri. Ọlọ́run kí ló ṣẹlẹ̀. Ọlọ́run ló ṣe ìjọwọ́ abẹ́ ìrìnàdà àdásọ́wọ́ tó kọ́ra. ẹjọ́ tí mo ní pé kó wá báyìí òun wá bá àròjọ kí ló ṣẹlẹ̀ ní. wọ́n ti ẹ̀kọ́ lu mọ́tò jẹ wọ́n ọ̀pẹ́ ìrọ̀bì tó kọlu. ṣé mọ́tò burúkú tó kọlu mọ́tò rẹ̀. oh my gosh ẹjọ́ ọkùnrin ṣe owó orí ṣá. bẹ́ẹ̀ni ma. ó ti ẹ̀jẹ̀ tẹ̀ náírà ṣe rírí. ẹ sì máa kọlu mọ́tò ọ̀tá jẹ́ nìyí ni. o tó jẹ mí lọ́rùn. ẹ bá jẹ́ ni ẹ̀ rírú ẹ̀rí ni. Ọlọ́run ló ti ẹ̀yọ́ wọn bírèkọ̀ yìí láti ẹ̀ máa fi nu ibẹ̀ yẹn kúrò sísì. ṣé o ṣó ya wèrè. àti ẹ̀ ṣe wèrè àwọn ló fẹ́ máa ṣe rí àzá wèrè. ọ̀tá jẹ́ ni ẹni ọ̀rọ̀ wọn rí ni eléyìí ni díẹ̀ wàhálà ọ̀fọ̀ náà ni ó gẹ̀ẹ́tì at last tẹ̀fẹ́ forí burúkú ara yín ẹ̀fẹ́ fi rẹ́ fámìlì tèmi orí burúkú wà lára ẹ̀mí ẹjọ́ yá gba ìtì ẹ̀ fún mi. ẹ tún sọ ipá ló ṣí níjà ó tún sọ ó sọ gba ìtì wọn. gba ìtì tadi. gba ìtì ìwèrè tó kọlu wa. madam ẹ mọ̀ pé kì í ṣe pé bí ọwọ́ tèmi náà yá bẹ́ẹ̀ kì í ṣe pé bí èmi gan tutù tó yẹ kì í ṣe pé mo tutù mo bọ́lẹ̀ ẹ̀ ń sìn mo ti fẹ́ fi òkò mo ti fẹ́ fi fọ́ ọ lórí kí n tó bọ̀ kẹ́ gbọ́n mi níwọ̀n. àbúrò mi ni Sọjí. mo ń bẹ sọ̀rọ̀ yìí o ẹ̀gbọ́n ẹni o àbúrò ẹni o dáàdi mọ́mi dáadáa mọ́mi ẹni gba ìtì ẹ̀ mo sọ fún ẹ. kò ní dáa yàtọ̀ sí pọ̀ tí ẹ jẹ́ gbọ́n mi ẹ wo èjì wọn ìjọ tó ọlọ́yẹ má yẹ kí n gbá wọn létí. ó sì lè gba ìtì ẹ pa mí dèjọ. àgbàlagbà ni wọn bí ẹgbọ́n mi ní wọ́n mi nílé. àgbàlagbà ẹni kí ni idiot gba ìtì ẹ mo ní kó gba ìtì òde ẹ̀wọ̀ mi. Alright, iṣẹ́ ti bọ́ látẹ̀mí lọ. Tó dẹ̀ kò sí iṣẹ́ nílé epo àbí ẹ lánàá òṣìlẹ̀ ẹ lè sọ bá bùrọ̀ igbó bá yín létí. Rubbish! Ó yá gbé mi lọlé. Dẹ́mi lóhùn òun gàtá ìfọ̀ ẹ̀ tó ṣe ń wò mí bí ẹran tó fẹ́ pa yẹn. Sọjí máa pẹ́ ẹ lóru ṣọgbọ́n. Ẹ jọ bí ẹ owó ìta mi o. máa pẹ́ lẹ́sà kù ṣọgbọ́n. Sọjí. Sọjí jọ nínú ẹjọ́ tó rò lẹ́ fúnra rẹ̀ ìwọ fúnra rẹ̀ ṣó mọ̀ pé ó jẹ̀bi ẹjọ́ ń ṣe tara ẹni ká má mọ̀ dáná. kí lè rí o. olórí ẹbí wa Tájù ló ń jẹ́ tó bá jẹ́ mi nírú ẹ̀ ṣẹlẹ̀ sí máa kó gbàtí fún wọn ni lẹ́yìn tí n bá kó gbàtí fún wọn tán máa wá lọ báyà alápẹ́ àmọ́ bá a ṣe fẹ́ lọ bẹ̀ wọ́n lé ó mọ̀ pé aṣojú ọ̀gá lọ́mọ ọ̀gá wọ́n ló jẹ̀bi ọ̀rọ̀ yó ó dẹ̀ mọ nǹkan tó jú èrí kó tó di pé oríṣẹ́ ọ̀hún ò tún wá jàjàre wá nítorí ẹ̀gbọ́n ẹ̀kan kínní kan wá kó fọtí fún ọ bá dẹ̀ délé wa lọ́ máa bẹ̀ òun rè ó tàn bí ó tàn. ara ń ta fi ba orílẹ̀-èdè jẹ́ náà. mo mọ́tà bó ṣe lè kórí ẹ̀ mo mọ́tà sọ̀rọ̀ pa ẹ̀ ni ọmọkùnrin ṣe tó yẹ kó wá jẹ́ pé mo tètè bímọ tí màá ti ṣu mọ́ gbẹ dànù kò tó àbílẹ̀ mi kẹfà. màmá máa ti torí wípé owó tí mo fẹ́ gbà díẹ̀ màmá gbá òkú létí kí n gbá wọn létí ẹjọ́ tó Ọlọ́run tó bá jẹ́ pé mi náà lówó lọ́wọ́ ṣé ó máa lè bá mi sọ owó ẹ̀. ṣé nítorí pé mo wà nínú ìṣẹ́ mo wà nínú ìyà àbí bẹ́ẹ̀ kọ́ èló ni wọ́n fún mi lówó oṣù. Sọjí ó ní mo ṣe máa gbá létí. ó yẹ kó gbódòdó ọ̀rọ̀ Ọlọ́run fọmọdé lókìkí òun bínú ṣọlọ́run ò rí ẹ̀ńlẹ̀ kó tó gbé fún Ọlọ́run ò ṣe gbókìkí yẹn fáwọn ẹbí tiẹ̀ nígbà dẹ̀ jóun lọ́lọ́run bá gbé fún tó dẹ̀ ti wà lórí ọmọ rágbá kámúnì kò sí nǹkan tó fẹ́ ṣe sí wo tó bá máa tó lè lọ pè ládùúgbò kẹ́ ẹ lọ bọ̀gà pé Ọlọ́run ajé ó gbọ́ o mọ̀ràn tèmi fún ẹnìyẹn. sọ support ọmọ wọn ni. nígbà tí ọgbọ́n mọ̀ pé ẹ̀yin ojú ọ̀gá òun lọ́mọ yẹn jẹ́. mo ti ń sọ yìí tó bá jẹ́ bóyá rí lọ́dọ̀ tí ilẹ̀ ṣe ń sọ yìí èmi ò lẹ́nìbọ̀dì tó lè lọ bá mi bẹ̀bẹ̀ omi ìdẹ́lẹ̀ kọ̀rọ̀ sí lẹ́nu ẹ̀yin náà lẹ máa tẹ̀lé mi lọ ẹ̀yin náà lẹ máa lọ bẹ̀bẹ̀ o. tani. ẹ̀yin. nígbà máa fi gbọ́gà wọlé ojú ẹ̀ lè ju ti fádìí èyí olóró lọ ó ń kùn bí oyin gan ni èmi gẹ́ déwájú ẹ̀ èmi ò mọ èmi ò tẹ èmi kẹ dẹ́rẹ́bà jọ ni wọ́n èmi ò lè bẹ́ẹ̀ débẹ̀ o tètè lọ wọ́ èèyàn ládùúgbò tó lè bẹ́ẹ̀ lọ ó gbọ́n á sórí rẹ. bọ̀dá. mo ń bọ̀. ìyá ẹni mo fẹ́ kú sí tí mo máa bọ́jú ayé mi lọ́nà ni káàtẹ̀ wá sọ pé mo lọ bẹ̀ ó wá gbẹ̀bẹ̀ náà ọjọ́ kọ̀ọ̀kan lọ́mọ ẹ̀ náà máa sọ fún mi pé kí n gún yàn pa a wá sọ fún mi pé ṣé o rántí o mo ní o gbáyàn létí o gbá létí tó o bá ti gún ilé ìpa òun lọ ni o. ṣé olórí burúkú ni wọ́n ni jọ owó kí ni wọ́n ní gan tẹ́lẹ̀ kan ò lè rí tó ń jọ owó lójú tó báyìí. ṣó kọjá wípé mọ́tò hà mọ́tò ni kí làwọn olówó mi ṣe ń wà báyìí torí kí ni àti bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ ó ti bú wa àdè torí ẹ̀sọ́ pa bínú. bí a bá fọ́ tó parí nǹkan
ọ ṣeré. ẹwẹ wọn ṣeré kankan. ìtẹ́yìn náà dálẹ̀ náà kọ́ ló wà bẹ́ẹ̀ ni bó lẹ́ ń lọ tẹ́lẹ̀ wọ̀ ọkàn kí lórí tẹ́yìn náà lè wo wájú tẹ́ fi kọlu mọ́tò. Sọjí má jẹ́ àpadà sí yẹn mọ́ ọ̀rẹ́ mi tí mo pa mọ́tò lọ́wọ́ ẹ̀ ló ń pè mí pé mo dé ní ìdẹ̀wọ́ pẹ́ dúró lójijì ní ìmọ̀ pẹ́ dúró. ọ̀rẹ́ yín wo lẹ lọ bá ẹ fẹ́ receive call ẹ park ẹ̀dẹ̀ ní earpiece tẹ̀lé fi ṣètì dandan ní kẹ́ receive call nígbà tẹ́ bá mọ̀ pé ẹ lè gbójú sókè tẹ́ bá wa mọ́tò náà lẹ dálẹ̀ yìí wọ́n ṣáà ti dé mi dúró. Sọjí wọ́n tẹ̀ dúró. tó dá mi dúró mo dẹ̀ ti bẹ̀bẹ̀ kò sẹ́ni tá àti wọ́n sun wọn kán bẹ̀bẹ̀ wọn gbẹ́bẹ̀ o. orí wọn dànù ni wọ́n ṣe máa dẹ́ẹ̀dún ṣe etí tó ní kó gbá mi tó lè gbà mí ṣe kó gbá ilé tílẹ̀ méjì ẹ̀kílẹ̀ tó wá dẹ́ẹ̀dún fún akíkẹ́kẹ́ kí ló wá ṣàwọn olówó yìí wọ́n máa fẹ́ báwọn nìkan lò ó. kí làwọn ṣe wúwo àìtòrí ọlọ́run olówó mi máa dájú gan-an. anyway Sọjí ọmọ tó ṣẹlẹ̀ kí ló ṣe láàárọ̀ la. síbi tí mo ń ṣe lọ́la tẹ bá mọ̀ pé ẹ ráyè láti tẹ̀lé mi lọ́kẹ́ tún lọ bẹ̀bẹ̀ náà ni tọ́lọ́ bá jẹ́ kán gbọ́ sí yín lẹ́nu. bẹ̀bẹ̀ Sọjí bẹ̀bẹ̀ jẹ́ kí n sọ kankan fún ẹ ẹ̀bẹ̀ tí wọ́n bẹ̀ wọ́n tí wọ́n gbọ́ yẹn àwọn ní a máa padà wọn a máa bẹ̀ pé kó a ṣiṣẹ́ ẹ̀ wọ́n á tún fọwọ́ kún ẹ̀ níbi tẹ́mi máa mú ẹ lọ o wọ́n á ṣí ẹ̀yọ̀nú fún ẹ tó jẹ́ wípé wọ́n á ránṣẹ́ pè é wọ́n á tún bẹ̀ pé kó má bèrè pé àwọn embarrass ẹ mo promise ẹ láàárọ̀ la. owó tí máa sọ fún yín pé inú mi dùn mo ń pretend fún yín ni o mi ò dùn rárá tó fẹ́ sọ́ọ̀sì ẹ̀ sọ fún mi pé ẹ̀yọ́nú ẹ̀yin òye ṣògùn ẹ̀yọ́nú kéèyàn kan pàdé yín lọ́nà kó fẹ́ yín lówó àbẹ́yìn ò ní ìdí owó àbínú lé yín kọ́ ni tẹ́ ẹ sọ pé mẹ́nìkan tó ń ṣe ẹ̀yọ́nú kan ẹ̀wọ̀ ẹ̀fí mi lẹ́jọ́. Sọjí nígbà tó dojú ṣíṣú ni fùrọ̀lá èmi ò ní lọ́ọ́ lóògùn kiri tí ó bá jẹ́ pé ó rí bó ṣe rí sí tó ṣe bọ́sẹ̀ embarrassment tó mú orúkọ mi dání mi ò ní mú ẹ lọ́dún kankan. èmi ni mo jẹ́ kó dá ìdúrà mi èmi náà máa wá solution sí ṣe kó fẹ́ kókè. ọwọ́ akọ àṣẹ ọká kó o kọ́ níkọ̀ tí ó yẹ ẹni débi pé mi bá ní ọkà fún mi wọn gbọ́pọ̀ mọ́ kólólo tó ti wá kọ́ ẹ̀wọ́ yẹn wá sún wọ́n mọ́ owó òkè ìbẹ̀rẹ̀ ń gangan ọkọ̀ síbẹ̀ oògùn owó ni ọtúkọ́ ẹ wá padà sọ̀wọ́ sàlẹ̀ ni ọ wà kọ́ sí pé tó dájú hàn hàn gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ tó ró nítumọ̀ ní ìsìn mo bá ti wá kọ́ tọ́mọ́ ṣáájú wọ́n á ní kí ọ̀rọ̀ lọ́jì náà mo kàn fẹ́ dáhùn àlejò lóhùn ní bí má ti pè ọ́ lọ́wọ́ kan nígbà tí kàn ńlá ẹ̀gbọ́n wọ́n lọ́jì náà ẹ̀dá pẹ̀lú ọdún ìfúnlá ẹ̀. fàgbé mi ẹ kí n mọ̀ lè ṣe fún yín. ṣe àbúrò mi ibi tó ti ń ṣiṣẹ́ ni ìwọ̀sí kan ti kàn ìwọ̀sí yẹn lè débi wípé ó ti wá bẹ̀ wọ́n títí pé kí wọ́n gbà padà wọ́n dàdúró lójijì ni mo wá ní ẹnìkan ti dúró bí fún mi rí pé mímọ bí tí màá mú ẹ lọ tó jẹ́ pé ọ̀gá ẹ̀ fúnra rẹ̀ ló máa bẹ̀ ẹ́ kó dáa tó fowó kó oṣù ẹ̀. Sọjí ẹ ò tọ́ ní nǹkan tá a bá bí ìmọ̀ tó mọ ilé tí wọ́n sọ ẹ sọ kọ́kọ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan nǹkan tó mo ṣe máa bí náà ní òun gbọ́ ẹ sọ wípé oògùn owó tó ti yẹ yín ẹ wá ní tó bá wá sí ọwọ́ ìsàlẹ̀ tó ti ní ìmọ̀ ní péèkì tí ẹ kọ́ sí bí ìgbọ̀ngàn. òun lákọ̀gbẹ̀yìn. lẹ́kọ̀gbẹ̀yìn. Sọjí ẹ wá ní pé ọrùn yọ as in original. ìyẹn ni wọn tí mo fi sí un yẹn ni pé kò lè yẹ. ọ̀tá ṣe wá bí ni oògùn owó làwọn ṣe ń bí. Sọjí àwọn méjì jọ débi ohun tó ń dìdí sọ fún mi ni wípé àwọn ọmọ ẹnìkan tó mọ̀ gba oògùn owó. Sọjí ìwọ́n bẹ́ẹ̀ sọ àbí Sọjí mi. ẹyọ ìta torí ẹ̀ wà ní ẹ̀yọ́nú kọ́gẹ̀ lè gbà padà síbi iṣẹ́ ó tó ń ta torí ẹ̀ wà ní ẹ̀yọ́nú. ẹ̀yọ́nú kí ni ẹ̀yọ́nú kọ́ ẹ̀yọ́dì ni èmi àti ìjọ sọ̀rọ̀ ẹ̀yọ́nú bó nìyẹn. ẹ wọ ọ̀gá wo ni mò ń ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀. ó ṣiṣẹ́ ta ni mò ń ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀. ẹbí dẹ́gbà ni ẹ. ẹ wo ẹyin sọ̀rọ̀ burúkú jáde oògùn owó làwọn méjì láti torí ẹ̀ wá bíta làwọn ṣe. ọ̀daràn. wọ́n wọ ṣé lóòótọ́ ni oògùn owó wà. oògùn owó ní ìtí ń bẹ nú ìwé yìí bí wọ́n bá sọ pé èèyàn kó ṣe àyànmọ́ o pé kọ̀ọ̀kan pé òun ò lówó láyé yàtọ̀ bá bá ṣe kéèyàn fún mo fi dá ẹ lójú yóò lówó. á lówó bẹ́ẹ̀ mo sọ ẹ lè dá mi ọmọ ẹ lè dá mi ọmọ kẹlẹ dá wa méjèèjì kó rọ mọ mo ti torí ẹ wà bí ìmọ̀ tí wọ́n sọ ilé ìgbọ́ ẹni tó dá dúró. Sọjí Sọjí ẹ jọ̀ọ́ Mr. Fagbemi and Sons níta torí ẹ̀ wá kọ́ nìyẹn. ní kíni. ọ̀gá ẹ̀ dàdú ẹ̀jọ́ ọ̀run la torí ẹ̀ wá kó lè bá ṣe báyìí ẹ̀rọ ìyọnu. máa bá yín jà o. Sọjí ọ̀nà yẹn ṣe máa débi àjọ ẹ̀tẹ́ máa lẹ́fẹ́ fàmì padà sẹ́yìn. tó wọ́n dẹ ẹ̀jọ́ ọ̀rọ̀ ọ̀gbọ̀n dájú orí ẹja sí i bá sọ bí di wèrè láàrin ẹ̀yin méjèèjì àtẹ̀gbọ́n àtàbúrò yìí ẹ padà sílé ẹ lọ́ọ́ rò dáadáa
èyí tẹ́ ẹ bá fẹ́ nu méjèèjì lọ́wọ́ àmì tó dájú kódà wọ́n kàn ní kẹ́ ẹ lọ sí ẹ mọ̀ ká kásìkò ọkọ̀ èlò kára níjọ. ẹni ohun tó wà dá gẹ́gẹ́ bí òun ẹ̀rọ tẹ́ dàgbà. ó taṣọ gbẹ. ó taṣọ gbẹ kí ni kàn tẹ́ fẹ́ ká ṣe tó oògùn owó ilé fi wọ́ọ̀kì fún wa àbọ̀ náà wo ló mú wa ṣé ká bọ́ra sí òwò ní láì ẹ̀kan ṣó ni wọn lè rí omi jẹ kan náà wọn lè rí ẹnìgbà tí bá ní kárìn kò ní mímì ẹ̀tọ́ àárín àwa méjèèjì a desperate gan láti gbowó àwọn gan náà dìídì sọ fún mi pé ká máa bọ̀ ń bí. bẹ́ẹ̀ bá ti dọ́rù bọ́jà ọ̀la ni wáyé bá mi lé wọn lọ́bì kan. alẹ́ yìí nǹkan. àmọ́ wà lé wọn lọ́bì kan. ẹ ṣe ìtọ́jú ọ̀rọ̀ mi bọ̀ ẹ sún mọ́ bẹ́ẹ̀ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ ń dé. ẹ wọn ò díyan. ẹ sáré kíákíá olóúnjẹ wọgán ni mo sì wọnú tí mo ṣe lẹ́ni. ẹ àmúṣọ. ó yà náà. Sotí kí ló ṣe ń wà báyìí náà lẹ́jọ́ tó kí ló ṣe ń wà báyìí náà lẹ́jọ́ tó irú ìwà tó wù ọmọ kọ́rọ̀ dání. ẹ má bínú. àjọ débì kan ó dẹ̀ bẹ̀rẹ̀ sí tako mi. ẹ má bínú. èso mọ́tò ní ká tó ní. adé ẹ má bínú. ẹ má bínú mo ṣáà ti gbẹ̀yìn sódà kan tún jáde kan bá wà. kódà kí ló ń sọ báyìí tó bá gbàlagbà lẹ́yìn. lóòótọ́ nǹkan tá a bá wá bí kọ́ ni a nígbà tá a débẹ̀ tá a dẹ̀ ti borí ire pàdé wọ́n ní opportunity comes but once tó ti dé yẹn téèyàn bá tètè grab ẹ̀ problem ni. ẹ ò ní wọ́n ní gbé má jẹ́ kán gbé sẹ́ńkùlé ẹ̀kọ́ tó dínkù wò fúnra rẹ̀ náà rò ni. ẹ̀yin ògbọ́n tó sọ ni wọ́n ní oògùn owó tó dájú yẹ́rẹ́. iṣẹ́ wa yẹ ká ṣoògùn nígbà tó oníṣẹ́ lọ́wọ́. iṣẹ́ wo ni mo ní. iṣẹ́ mọ́tò tó wáyé náà dáa. iṣẹ́ mọ́tò tí mo ní tó ti yẹ balance mi tí ọmọ ọ̀gá mi sọ fún mi pé kí n lọ gbá àyàn kan létí. ẹjọ́ tèmi ò bá jẹ́ ọmọ tí wọ́n kọ́ rí ṣé mi ní gbá yín létí ni máa gbá yín mọ̀nà. kọ́ tẹ̀ kọ́ mi dáadáa gan tí wọ́n jẹ́ pé mo appreciate iṣẹ́ mi ju nǹkan mi lọ máa gbá yín létí. iṣẹ́ tó ti ń yẹ̀yẹ́ mi ni màá tún padà sí lẹ́ sọ fún mi kọ́kọ́ fún mi lóògùn ẹ̀yọ́nú kí ni ẹni tó fún lóògùn ẹ̀yọ́nú tó bá kánkán. Sọjí ohun tá a máa ṣe nìyẹn a padà bọ̀ mí lálẹ́ o. èmi ò ṣe ṣùgbọ́n èmi ò ṣe mo yọ̀ǹda. ṣé tíjà pàpà lóògùn ó yẹ kó wòran díẹ̀ ṣé eléyìí lóògùn owó lórí báyìí. kí lè sọ àwọn tó bá lóògùn oògùn kí jọ wọn lójú kò kí ń jẹ́ fún wọn kì í kàkùn. ẹ wo orí èmi ń sẹ́rí pé bó ṣe sọ ẹ rí i pé mo appreciate ẹ mo dẹ̀ jẹ́ kó mọ̀ pé mo appreciate ẹ dáadáa ṣó ti yẹ yín sìn ẹ wá wò ó bí mo ṣe sọ pé mo appreciate ẹ tó yẹn àwọn ọ̀yẹ́ ẹ tó máa padà ṣe oògùn yẹn fẹ́mi inú wọn náà ti dùn torí orí mi bẹ̀rẹ̀ sí ní dìde ni orí mi bẹ̀rẹ̀ sí ní dìde wo mo ṣe ń sọ̀rọ̀ ńbẹ̀ yẹn ni mo ti rí i pé lóòótọ́ tí n bá ṣoògùn owó yẹn máa jẹ́ fún mi kò dẹ̀ sí ní sí nǹkan kan tó máa ṣe mí. Sọjí ṣọfẹ́ gbọ́ mi ò ṣe ṣé tí wọ́n fẹ́ ṣe ọlọ́run ayọ̀dà fẹ́ wá ṣe. ṣé fẹ́ báyìí ni. mo ní mi ò ṣe. bàbá yìí làwọn méjì. mo lé mi Sọjí èmi ò ṣe tó bá ti ṣe èmi náà ti ṣe nìyẹn o gbọ́ ọlọ́run fún ẹ ṣe. òṣàkùnrin ṣoògùn owó tán kò má hẹ́pù mi ẹ ti tán òṣàyìn àmọ́tò sọ pé ó ní fi gbé mi. ẹja bẹ́ẹ̀ láti bí mọ́tò ẹja bẹ́ẹ̀ láti bẹ̀ inú mi á dùn kó jẹ́ pé ń lọ lọ́nà ọ̀kadà àkọ́kọ́ gba yín ní fọ́. Sọjí ẹ wá ṣubú lulẹ̀ ó wá bọ́ sí àsìkò tí mọ́tò tèmi ń bọ̀ gọ́gọ́gọ́gọ́gọ́ bí mi ṣe ní gbẹ̀yìn nìyẹn ẹ tó wá mọ tí màá ṣe màá tún wá fi mọ́tò yẹn blọọkì ọ̀nà gbogbo àwọn mọ́tò tó bá tún wá ń bọ̀ lẹ́yìn mi nìjẹ́ kan kọjá so wọn lè tètè help yẹn lè kù síbẹ̀. so káàkiri ti sọ pé mo wà lọ́sípítù wọ́n ní kó fún mi lówó kó fi rẹ̀ jẹ fún mi ò ní fún mi lówó. mi ò gbàdúrà kó jẹ́jẹ́ mo gbàdúrà kó jẹ́ bí àbí kidney problem àbí heart problem lè máa ní ẹ máa bẹ̀ mí nílé èmi á nínú problem máa help yín máa kàn tàn yín dé hospital ni ibẹ̀ ni màá fi yín sí kò yẹ yín deposit náà máa ní kí n wá màá dẹ̀ máa pe doctor lọ pe doctor bọ̀ mo ti ń bọ̀ o. mi wà ní wa mọ́. o ní wá mọ́. bẹ́ẹ̀ ni o nìyẹn oore ló délẹ̀ mú yẹn. o ní wá mọ́. ọdọ́run mi ilẹ̀ ní wá náà bọ̀ mí ní padà wá bá yín. ẹ kárí ikú ẹ̀fọn gbà kí lórí kejì. Àkànjí. kí lórí kìyà yín. ẹ wò tán bá rántí ẹ béèrè tèmi ẹ jọ. láàkó kí lórí kìí tiẹ̀. èmi Àkànní lórúkọ mi. kí lórúkọ ìyá rẹ. Àṣàbí náà jẹ́. Àkànní ọmọ Àṣàbí ọ̀ọ́ gbọ́dọ̀ mi. Àkànjí ọmọ Àṣàkẹ́. ọbẹ̀ sọ fún yàrá o. kí ló fẹ́ fi ṣe kí ló fẹ́ fi ṣe. Àkànjí ọmọ Àṣàkẹ́. ṣẹ́ni tó lẹ bẹ́ẹ̀ ni bó ṣe gbọ́dọ̀ ṣẹnu ẹbílẹ̀ bó ṣe gbọ́dọ̀ ṣẹnu ẹ máa tó ṣẹlẹ̀ ẹ̀yin méjèèjì ẹ máa lọ. níjọ́ kíjẹ́ bára yẹ padà wá àmọ́ ẹ má jò jẹ́ ni torí alẹ́ èní mọ́jú lèmi ọ́ parí iṣẹ́ sára àwọn adìyẹ. àárín ní sátọ̀dé. èmi àwa lọ́la. ẹ̀rù ọ̀rọ̀ yẹn a máa takora àwọn gbogbo gbà ọbẹ̀ wọn wá ṣe sẹ́yìn ni. ẹ ṣe ẹ̀yin lẹ fà. lọ́nà wo. ọjọ́ kìíní àná tá a wá síbi tá a jọ jókòó ẹ̀yin lẹ sọ pé ẹ̀yin méjèèjì ẹ lọ rò ó
ká ní ìṣẹ̀lẹ̀ sọ pé Sọjí lọ́rọ̀ owó kó padà wá ìbá pè torí mi rò pé àwọn méjèèjì yẹn ti connect wa papọ̀ àwa méjèèjì ní Fábù. méjèèjì náà lẹ́jọ́ múra yín dé àti pé nínú ọ̀rọ̀ yín bàbá tó sọ tọ̀rọ̀ rẹ dọ́dọ̀ mi lélẹ́yìí. máa wá lọ́la ọ̀la. èmi àti ẹ̀ma àjọsọ. ọ̀la Tuesday. àjọsọ. àmọ́ èmi ó parí sẹ́yìn lálẹ́ yìí ẹ̀ka rẹ̀ kú fún ọmọnìyàn sí. ọjọ́ olójó gbòdú o àwọn ọjà òun làwọn ẹ̀rọ mọ́ bọ́ọ̀lù nítorí o. ó ṣe àtìdáná kó láyé bàbá yìí. ìgbàgbọ́ mi rọ̀ mọ́ ọkọ̀ tẹ̀ ní ká wá ṣe. tí mo ní ká wá ṣe àti tó ní ká wá ṣe. bẹ́ẹ̀ ti gbà láti wá ṣe ẹ̀yin dẹ̀ làgbàlagbà yẹn la máa fún lórí ìlẹ́ta. olódò òdó apàjọ àparò olódò òdó apàjọ ẹ̀yìn ẹ̀ka rẹ̀ ẹ kú àfọmọnìyàn sí títí ẹ rè títí ẹ rè. bí a ṣe wá gbé dànù ẹ tẹ́tí bẹ̀rẹ̀ yẹ ká ẹgbọ́n tí wọ́n sọ fún yín. ẹ̀yin méjèèjì ṣé ẹ ráwọn adìyẹ tẹ́ ẹ gbà lọ́wọ́ yìí ìṣẹ̀dá oníkálukú yín lẹ gbà lọ́wọ́ ẹ wà wá inú gbó kì í ṣe gbó kìjikìji o bọ́jẹ́ gbó sùúrù ọtí ṣe ṣe ẹ wà gbẹ́lẹ̀ ilẹ̀ tó gbá adìyẹ yìí ẹ kù wọ́n sí bẹ́ẹ̀ bá wá kó sí nínú ẹ̀gbẹ̀gbẹ̀ ẹ wà wá bẹtiróòlù epo ọkọ̀ yẹn ẹ tà sí iye kábàáyì bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ alẹ́ kan yóò ràn ẹ má ṣáájú ẹ̀kọ́ṣọ́ náà lẹ́ẹ̀ṣà ní ó sì jọpa bó bá ti wá jọpa kò sí ní táìfò kó adìyẹ ṣe o ẹ má bò kó adìyẹ wá bí ẹ wà máa bọ̀ ń bí ọ̀tàn lẹ́bọ̀ bá fi lẹ́bọ̀ gbà bàbá ṣe àlọ́lé jọ́kejì àwọn wá sọ́dọ̀ yín. bàbá ẹ jọ̀ọ́ ṣá máa gbẹ́ kòtò kan náà a máa ká adìyẹ méjèèjì sí. jẹ́ mu látòrí ìbéèrè wọ torí ọmọdé nìwọ kí n lè ṣàlàyé kó lè yí ọ. ìṣẹ̀dá yìí méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni òun ọgbẹ́ tiẹ̀ lọ́tọ̀ ẹ̀yìn ẹ̀gbọ́n rẹ̀ yóò gbẹ́ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni ẹ lè jọ sílẹ̀ gbẹ̀rẹ̀ ayé ẹsẹ̀ lè jọ sílẹ̀ ọ̀rọ̀ jíjìn síra yín kò sí ní tó bàjẹ́ àmọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ẹ̀sì tẹ́ẹ̀jọ gbọ̀n tẹ́sì jọ sáná sí àwọn bá ti wá sáná bá ti wá jókùn nídáhùn sí ìbéèrè tìyín bàbá wa ńjọ́ tẹ́ ẹ bá ti sá ńjọ́ tí kinní wọn bá ti jó gangan tó jó tán báyìí ẹ má gbòkú èdìyàn tẹ́ ẹ rí pé ojú ẹ̀dìyẹ hùn torí ẹ̀dìyẹ hùn bẹ́ẹ̀ bá filẹ̀ kò lè lọ́mọ bó ṣe wà hùn bẹ́ẹ̀ filẹ̀ kò lè kọ̀ síbi tí ń lọ mo ti parí gbogbo sẹ́sì là ńjọ́ gangan náà lẹ gbọ́dọ̀ padà wá bí tẹ́ ẹ gbọ́dọ̀ wá fún mi lésì pé ẹ ti ṣetán ó tán lẹ́wọ́n bá bí lẹ́wọ́n bá dolówó. ẹ já lọ mú ọmọ igbó kan. àdìsúrú wọn ìsọ̀rọ̀ tán. wọ́n ti sọ tó bẹ́ẹ̀ sọ wọ́n ti sọ kọ́kọ́ tán. kí ló bá ṣe ìgbà tí wọ́n ń dájú nǹkan jùjà ni wọ́n lè máa fọ̀rọ̀ sẹ́yìn. ní sùúrù jàre à. Sọjí ọ̀kẹ́wé jù sọ́ọ́rí ẹ̀gbọ́n rẹ̀ bí bàbá rẹ̀ tó láàtì sọ̀rọ̀ tán tí ẹ yé. àsìkò ń lọ táìmù ni. mọ̀ àmọ́ ọ̀rọ̀ lélẹ́ tí ń jẹ sọ níbi tá a dé àfikásàlẹ̀ rẹ̀ kó kúnná ẹsẹ̀ oúnjẹ àárín gẹ́gẹ́ bí àgbàlagbà tọ̀ nílà káyè ibi tí mo déhùn ẹ lè padà wá ń gbàkigbà o. ẹ lè ṣe ń jọ́kíjọ́ kò bá jẹ́ ìbàjẹ́ gbọ́dọ̀ rẹ̀ tó ráyè ẹ̀ṣẹ̀ kò bá jẹ́ àmọ́ jọ́kíjọ́ ìbá ti jó ohun tó ṣe bá jó tán gangan ẹ̀gbọ́n rẹ̀ lọ́rọ̀ mi. àṣẹ lọ́la àwa wá lọ́la. ó dà kù sí tó burú mẹ́. ọ̀la bá wo wọn ní jọta bá jó ẹjẹ́ ká lọ jó sàn ní mo mọ gbókan tá a lè gbé lọ ẹjẹ́ lọ sí náà. jẹ́ ká ṣe lọ́la. kí ló dà lè ṣe lẹ́yìn. ṣé jẹ́ ká ṣe lónìí ni. ṣé tá a bá ṣe lẹ́yìn a lè padà lẹ́yìn. ọ lè ṣe lọ́tọ̀ọ̀tọ̀ kì í sọ̀rọ̀ ẹ̀ fẹ́ gbàgbọ́ náà. tí wọn bá ṣe lẹ́yìn máa dá padà sí lọ mú mọ ibi tí igbó wà ṣẹgbọn máa dá padà. ẹ jẹ́ kó tẹ̀lé kájọ ṣe. kájọ ṣe lọ́dà wọ́n wá lè ẹ káre ọmọ sí àwọn ọmọ kéékèèké owó ọmọ mú láyà wọn ẹni kí bàbá tiẹ̀ wọ́n lé. gbogbo ọ̀nà kọ́ni láti máa fi wá kó yẹn èmi tó máa ké pé ìlú òkè.
ti dá o. ọbẹ̀ sọ. Fagbemi and Sons. Pẹ̀lẹ́. ẹ kú oríire ẹ sì kú àṣeyọrí lọ́tún lọ́sẹ̀. bí mo ṣe ní ṣe. A ti ṣe bẹ́ẹ̀. ká bẹ́lẹ̀ lù báyìí ó jó gbúrúgbúrúgbúrú ni. mo ẹ kú àjàyè ibi tọ́rọ̀ wá dé dúró báyìí nísìnyí ìwọ àpò rẹ yìí mo ti wà bẹ́ẹ̀ jáde. àmì ìnáwó kankan lọ́wọ́ rárá. mo ò tọrọ owó lọ́wọ́ rẹ mo sì ní owó jáde àmọ́ kọ́wọ́ ọwọ́ bá nǹkan kan bẹ̀ mo wá. bẹ́ẹ̀ mo sọ fún ọ lélẹ́yìí tí mò ń wí. ìbéèrè. ajé o ajé ògúngúlú sọ onísọ̀bòjì ajé mo bá ọ náà dákun yálé mi náà o mo kí ọ kú oríire Sọjí ajé ti sùn ọ bọ̀ ó ti dẹni àpèsè ó ti dẹni àpébọ ó ti dẹni gbogbo ayé wárí fún. ẹ ò kí òun kú oríire ni ò kémi kú oríire. ẹ̀yin náà àpò yìí ni kẹ́yìn ó tọwọ́ bọ̀ ntí. ìpín tèmi kéré o. ọkọ ni. àwọn bàbá mọ́nímọ́ní wọ́n ní kí láǹfààní orógbó apá kò láwẹ́ àtọ́bùjẹ́ ó tó korò ẹ gbọ́ kí láǹfààní orógbó. ojú rẹ̀ tí wọ́n bá mi kí owó mi. ẹ dákun láàrin èmi yín mélòó lẹ ṣáná. iye ìgbà tó ní kí n ṣáná náà mo ṣá. ẹ mọ̀ pé ẹgẹ́jẹ́ mọ̀ ń wò yín òun ni mò ń wò nù fún yín ẹ jẹ́wọ́ lẹ́rọ̀ mélòó lẹ ṣá. nígbà tí mo débẹ̀ tí mo ṣáná ẹ̀ báyìí. owó ìṣá ń ṣe lẹ́nu tó mẹ́ta kò dáa rárá. gbọ́dọ̀ palàgbà kọ́ bá ṣe lójú fìrí. ṣe rí ẹ̀sìn dàgbà irú ọmọ tó yẹ kó ṣerú tẹ́ ẹsẹ̀ rẹ̀ ká mọ̀ bá wípé bóyá ọmọ kékeré ń da ẹ̀yin dàgbà ń bá a ní sàbó lóògùn ti wí a ní ẹ̀ṣá nǹkan lẹ́ẹ̀kan ńgbà tẹ̀ sísá lẹ́ẹ̀kan tí ò ti ṣiṣẹ́ ẹ sì filẹ̀ ẹ padà wá a jẹ́ pé ti yín ọ̀bá irú tẹ̀lé ìrùn mu ni a sì wá mi ìta ṣe fún yín ní ẹ̀sọ́ olú ẹ̀rù pùrọ̀ nísìnyí ìwọ kú oríire ń tiẹ̀ ajé ti dé kódà bó ṣe dúró yìí láti sìn lọ ajé ti bẹ̀rẹ̀ sí ní báwọn gbé ó ti dé. ó lálà ṣe tán pẹ̀lú owó mọ́ láyé rẹ̀ kọ́ mọ́ fún yàn ni. ilé dàbí kó dúpẹ́ owó dé ẹjọ́ ṣé orógbó kì í ṣòwò ni. bí o sì ní o tí mo fà jáde yẹn ni símbọ̀ owó. kì í ṣòsì lọ́yìn àmọ́ apẹ́ ó pẹ́ díẹ̀ káwọn tó ní. a kú oríire. kí ni tọ̀dọ̀ mi kọ́. ìwọ mo sì ń bá sọ̀rọ̀ títí tó bàbá rẹ̀ ó fi dé. bàbá mi kọ́ bí ẹ̀gbọ́n ṣàgbọ́n kan máa ń lábúrò mi àbúrò mi. mo tọ́jú ẹ̀ ẹ̀yin náà ẹ padà lówó o àmọ́ ẹ̀yin tí ó mọ̀ tọ́jú ẹ̀ sí. èmi ni wọ́n máa tọ́jú wọn. ẹ̀yin tí ìgbà náà mọ̀lọ́mọ̀lọ́ ohun tó bá wá sùn lálẹ́ ìmọ́jú kí n má sọ nǹkan kan mọ́ ohun tó bá wá sùn lálẹ́ ni ó ṣàlàyé. ọ̀kadà ò ní gbà yín o ẹ̀yìn nídìí ẹ̀jẹ̀ o. ẹ̀jọ̀ oorun tí bá sùn mọ́jú tí wọ́n máa jí owó àti. adákẹ́dájọ́ òun ló mọ̀ wá o oríwó wá wọkàn ohun gbogbo tí àgbáyé ṣe òun ló dá òjìji mọ́ wa o ìpilẹ̀ṣẹ̀ ayé wa o àtòpin rẹ̀ orí gbogbo kan. bọ̀dá ẹ̀gbọ́n bọ̀dá ẹ̀gbọ́n
ẹ dìde jọ. náà bó kí ni túbọ̀ gbélé tẹ̀ ṣe báyìí. ṣe fẹ́ yẹ̀yẹ́ mi ni. ẹ dìde. ẹ dìde. ẹ fún mi ní pẹpẹ súpù sí. ẹ fún mi ní pẹpẹ súpù. bọ́dà ẹ lajú. ẹ mú ni mi ò mú gúdà sẹ́. ṣe ti lajú ṣe rí mi ṣe lè sọ tó mọ nǹkan tẹ̀ ṣe fún mi ẹ mú ọtí káàkiri ẹ wo bí tẹ̀ sùn sí ọmọ tó wá pè mí yìí sìn èèyàn mélòó lẹmọ tó máa sọ fún fóònù wà lọ́wọ́ mi ò yẹ fóònù owó ẹ̀ wò possibility wà kò ti yà yín ibi tó wà yín sìn ibo lẹmọ tẹ́ ti fẹ́ ríra yín wọ́n wá kọrúkọ yín wọ́n á kọ́ gàdàgbà sókè wọ́n wá fi tèmi sábẹ́ ẹ̀gbọ́n wọ́n á kọ́ sábẹ́ sódà kálẹ̀ fẹ́ yẹ̀yẹ́ torí ọlọ́run. ẹ fún mi ní gúdà. kílẹ̀ bí. tàbí star tutù. ó ṣe gan àbúrò. mo mọ̀ pé wà á ti gbà wọ́n sórí ẹ̀ ń sìn máa gba fóònù ẹ̀jọ̀ á máa delete gbogbo ẹ̀. ọ̀rẹ́ mi ló yá wọn sá. ọ̀rẹ́ ẹ̀ ló yá wọn ọ̀rẹ́ ẹ̀ wá dà. ó dẹ̀ ti lọ́ǹtì ẹ̀. ó ti lọ. bẹ́ẹ̀ ni sá. mo alright. ẹ ṣọ. mo wá alright dáadáa. kí ló dé tẹ̀ wọ́n ti káàkiri. ṣé mi lè rò pé ẹ̀ yẹ̀yẹ̀. oh my god èmi kọ́ lẹ̀ yẹ̀yẹ̀ olúkálùkù ní orúkọ tiẹ̀ láti protect ni gbogbo nǹkan tẹ́ bá ṣe lénìí láyé tó ti lajú àwọn máa ń mú fóun á bẹ̀rẹ̀ sí ní yà yín ni á gbé yín sórí net nígbà tó bá di pé ẹ ti tó nǹkan láyé tẹ́ bílíì pẹ́ lè ṣe ìgbà yẹn lẹ máa gọ́gùn lẹ máa ríra yín bí ẹ ti mọtí lẹ́gbẹ̀ẹ́ títí káàkiri tálẹ́rí tó ṣubú láyé tí ò dìde. ó wà. ta ni. èmi. lọ́nà o. Sọjí èmi àti ẹjọ́ ṣe business torí mi ọmọ tó wà nílé business yẹn dáhùn fún wọn kò dáhùn fún mi Sọjí oṣù 4 àti 13 days ló pélé ni ó ra ilé yẹn ó ra mọ́tò oríṣiríṣi wọ́n aṣọ tó wọ̀ sọ́rùn àǹkárá ni o àǹkárá ni mo wọ̀ sọ́rùn o bó ṣe yí lára ẹ̀ o bó ṣe lára mi ó wá ní kí n má mutí Sọjí ó ní kí n má mutí the only happiness tí mo ní láyé mi lọ tí mo mú yẹn ó ní mo lè fi àrùn rẹ poison ló yẹ kí n mú ó wá ní kí n má mutí máa mutí kúrèkété ni máa mutí tí Jésù máa fi dé ni máa jẹun instead kí n mu omi bíà ni máa mú lé máa yàgbẹ́ instead kí n fomi ṣàndí bíà ni máa fi ṣàndí máa sọ bí àjọ mi máa dà sínú pẹ́ẹ́nì máa fún wẹ̀. ó make sense. that's all. ṣe ti yẹn ó make sense. mi ò mọ̀ kí nǹkan tó ń ṣe yín gangan tó ṣe mí so ìgbéga ò ní stop yín láti máa sọ ti di tó bá wù mí. ṣe ti yẹn sìn congratulations tó bá jẹ́ ìrírí àti ẹ̀fẹ̀ máa wọlé ní. àmọ́ mi mọ nǹkan tẹ̀ ń ṣe lọ́la kò tiẹ̀ sí nǹkan tẹ̀ fẹ́ ṣe lọ́la ẹ̀ máa tẹ̀lé mi dé passport office torí mo ní business kan tí mo fẹ́ ṣe ní Europe ìyẹn ní Austria tí ẹ̀dẹ̀ máa tẹ̀lé mi lọ síbẹ̀. sábà mọ̀ sí mẹ́. a ní rí ọtí mu. mi ò lè tẹ̀lé lọ. kí ló ń ṣe yín náà ẹ jọ kí ni nǹkan tó ń ṣe yín náà ẹ fẹ́ kí n tún máa fi bínú kí n máa fi bá yín sọ̀rọ̀ ni. kí ló dé kí ló ń ṣe yín tí ò ṣe nìkan rí. a dẹ̀ sọ fún yín pa fẹ́ mú yín lọ síbì kan ẹ ní pé ṣẹ́ ẹ̀ ní rántí mú ń bẹ̀. nígbà tẹ́ bá mọ títọ́ tójú yín bá dá ṣé nǹkan tó ṣe yín yẹn ṣé ṣó bá kúrò ni ṣẹ́ ẹ̀ ní padà rántí ẹ̀ ni. opportunity láyé yìí èèyàn ṣe ó lè má bọ̀ sí ẹ̀ dẹ̀ lè padà ṣe lè ṣàkóbọ̀ gbogbo nǹkan tó ń dùn mí nínú ni pé wọn ò ní mórí wá wọn ò ní mẹ́sẹ̀ wá ohun tá a ṣe kì í ṣe pé bí ọmọ wa kú kì í ṣe pé ìyàwó wa kú kì í ṣe pé àwọn ẹbí wa kú kì í ṣe pé kọ́kọ́ ṣe tó ẹni bọ́dí ẹ̀yin wọ́ọ̀kì fẹ́mi nìyẹn adèlè padà tún ṣe ní next 4 months kó dẹ̀ tún wọ́ọ̀kì fẹ́yìn nígbà tí ó ń ṣe oògùn owó tó níyàn lára. Sọjí ẹni kò kú ẹ̀yìn ló mọ̀ lọ ìwọ ṣáná pàwù iná dáhùn èmi ṣá pàwù kò dáhùn ó ṣá pàwù ṣíṣá náà tiẹ̀ tó dáhùn pàwù ló wà mí èmi sí jọ̀wọ́ pò ní mo ní ṣé tí bá fẹ́ ra sìgá ìwọ̀n mọ́ wá bá Sọjí kí n fẹ́ ra obì kí ni kò fún mi lówó obì
ìjọ mo fẹ́ ṣe yẹn dà wò éjì mi ṣe èjì wá my side. ẹ máa múra lẹ̀ fún passport office tí à ń lọ ní ọ̀la. sábà mutí. àmú ọtí ẹ dẹ̀ ní nǹkan tẹ̀lé sọ fún mi pé ẹ ò ní tẹ̀lé mi jáde. Sọjí kí ó lè tiẹ̀ tó lé mu mi ò lẹ́bi ò ní workout gbogbo tí lówó jù mí lọ. Pau. Àṣẹ bíbí ṣe rí rí. Máa mi ò ṣe mistake. Yorùbá sọ pé ìran mẹ́ta ò kì í tòṣì tó lè gba bàbá mi láàyè láti fún òun lóyún nínú ìlú wa yẹn. Bó jókòó ju omi, bó jẹ́ kó kán lu odò kó tiẹ̀ dé bíbí kó wá bí mi síbí. Yàrá kùtùkùtù náà ṣe rí. Ẹ̀yin òyìnbó ẹ kú bíbí mi. Ṣùgbọ́n ní ìdájọ́ lẹ́nu yìí o, ẹ̀yin gá mọ̀ wípé àlejò kan wọ̀ lù rí. Ẹ mọ̀ bẹ́ẹ̀ gbàlejò ẹni tó mú wá bí gan, ẹni tí kò mú wá bí èmi tí máa lọ airport tí máa ṣeré tí máa wọ plane lọ káàkiri gbogbo state mi tí máa tọ́kọ̀ láti bí. Mo ń fọ́nà tọ́ báyìí mò ń wẹ̀ báyìí ìgboro yá ni. Tó bá tẹ̀ mí. Ọ̀lẹ olódo. Tó bá tọ́ mílẹ̀. Ìwọ ni torí ọlọ́run tó pèsè sọ̀rọ̀ torí ọlọ́run mi ò sọ èlé. Ó fọ jẹ́ mi ò lò mọ́. Má bínú mo fẹ́ dè mí jọ ìfọ́tò mi. Jẹ́ ìpèsè ọ̀rọ̀ àti pèsè ìjọba mi jẹ́ ni. Téléphone que je fais. Chérie, there's a problem. Voilà, tu dis, mon copain, tu me oublies chez nous. Tu me oublies la yémi. Mon nom est Léwé. Mon nom est Foynou. Moi, j'ai l'homme tout le bail qui me tessie. On lui proche bail. On m'a tenu. Et il y aurait l'amour. Il y a eu chité et qui. Bah, qui l'ont sonné. Qui n'est jamais bail. On lui pas de monnaie. Toi, tu me monnaie. Mon sac à l'île de tout le monde. Et toi, j'ai tout pesté lui. Tu m'as sauvé. Allez, tout pesté lui. Tu m'as pas de son nom. Tout pesté ma sort. Pourquoi les sorts? On dit qu'il m'a tenu. Pourquoi les sorts? Oh, il est chez nous toi, oui. Ah, mais chez nous toi, on t'a pas dit. Please, Bobby Solo, see you, Bobby Solo. Believe me. Ṣé o ní pé gbogbo lọ́dọ̀ ọ̀dọ́ máa ń ṣe? Ṣé o kọ́ lè gbé débi? Àbí? Wíwá sí ibi wá sí ilé ẹ̀kọ́ ìyàwó ẹgbẹ́ yìí tí wọ́n wà bẹ́ẹ̀ tí wọ́n dábàá tiẹ̀ ti sọ fún àwọn ọ̀fẹ́ nípa ní rárá kọ́ àwọn máa ní pásítọ̀ ní kò tó máa fi sẹ́yìn. Ẹ má jẹ́ kí èrè gẹ́gẹ́ wọn. Ṣé yìí mo mú báyìí mo fẹ́ tẹ̀ sórí brush báyìí omi tó bá tẹ̀ mí àlàmú ajá. Ẹ dákẹ́jà ni akọ ìyá àbùkù mo ti bẹ̀rù akọ ìyá àbùkù mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀ ṣebí tí mi ò bá fọnù ṣebí kò sí problem. Ẹ wo bí tí ẹ ò bá wẹ̀ rárá ok. Ẹ má jẹ́ kí èrè gẹ́gẹ́ pé mo mú ìwá sí i. Ok mo ti gbọ́ ṣe àbẹ̀tẹ̀ bá mi súnmọ́ lọ́sibó. Mi ò lè gbà bímọ àdúgbò pèsè sọ̀rọ̀ mi ìṣeré. Ṣé ká máa lọ sí Nàìjíríà? Ó yá. Onírà ẹ ṣe rí nìyẹn. Lójú mo ṣe rí ni. Ẹ ṣe rí nìyẹn. Ẹ má ṣe rí nìyẹn. Mẹ́sítà kí láti ti kú lórí ẹ̀rọ lọ́wọ́ kan. Mo fẹ́ tẹ̀lé ayé. Má tẹ̀lé o. Má jùmílẹ̀. Ṣé èyí ṣeré náà? Ẹ mọ̀ ṣeré. Ẹ kọjá má ṣe rí irú ẹ̀ mọ́ ìwà àwọn kan bí sọ for God's sake now tó bá wọlé ìsìn tó sọ pé ń tẹ toothpaste tó sọ̀rọ̀ ṣé nínú ọ̀lẹ́ máa sọ pé ń ṣe. Jẹ́ ká sọ a ṣe jí jẹ́ ká jẹun. Lọ fọnù. Ẹ lọ báyìí. Ìwọ lọ fọnù. Ẹ kò tí ìyá mi ní ẹ lọ báyìí. Ẹ pẹ̀lẹ́. Mo gbádùn tó jẹ́ gbogbo tó sọ̀rọ̀ àdì mi, mo jẹ́ kí n máa gbádùn rẹ̀. Ìlú yìí dáa. Nígbà ìwà òkè ọ̀nkú.
sórí máa ṣe sọ̀rọ̀ kíní kan kọ́ sí mi ní wọ́n dàbí kí ìbí tí mo wọ ó dàbí kí n bùsùn látẹ̀yìn kí n bẹ̀rẹ̀ sí kí n jẹ kí n gé létí jẹ kí n gé létí jẹ kájọba lọ́wọ́ làwọn. ọ̀nkú ẹ̀ fọ́nì gan-an òyìnbó tó jókòó yìí wọ́n dàbí kẹ́ máa kí ìsẹ̀. kí n bẹ̀rẹ̀ sí kí ọmọ mi sí èyí wọn náà wọ́n fẹ́ sọ́dọ̀ kó sùn ọmọ mi wọ́n lọ òyìnbó kí n kàn fún wọlé láti gbá yìí. Gbogbo ọkọ tó sọ ni wọ́n ní òyìnbó tó jókòó yẹn ó dàbí káwọn máa hàn gẹ̀ káwọn máa kí ìsẹ́. tí èdè ń wọkùn ilé ẹgbẹ́ dẹ̀wọ̀n pọ̀ lẹ́yìn aṣẹ́wó ni ibi ìfẹ́ fún mi ìbọn la máa ní. wọn kì í ṣe bẹ́ẹ̀ níbà tí yóò bá dán rẹ̀ òpin rẹ̀ àkúlẹ̀ wọn jọ. ló fa sìgá aṣẹ́wó kọ́ ló fa sìgá. ẹ̀jẹ̀ kò bí ìdìbò bá wọn yín lóbi pé aṣẹ́wó ni. aṣẹ́wó rẹ̀ ló fa sìgá. ọ̀nkú ẹ fẹ́ ṣẹ̀wọ̀n ẹ̀wọ̀n rẹ o. tẹ bá dán òpin ìbò láwọn eléyìí o. sẹ́tọ̀rí obìnrin wọn lè gbọ́ ẹ̀rọ ẹ̀wọ̀n. ẹ bá lọ́jà ìbàbá ilé yóò di ṣàfihàn Nàìjíríà o. Oye jale jale. Oye jale jale jale. Hello. Jale. Onímọ́tò dúró ó dẹ̀ rí bẹ́ẹ̀ tó bá tún yá ókè ẹlẹ́sẹ̀ o ẹ pàṣẹ onímọ́tò ẹ dúró ẹ̀rọ ní Nàìjíríà ni bá ṣe dúró yẹn. ọmọ mi máa ti yọ lọ́wọ́ kan bí mọ́tò yọ ọ̀kadà yọ lọ́wọ́ kan. kí ló rí. ṣé ni wọ́n ń bèèrè lọ́wọ́ mi pé ṣé toothpaste ìlú yìí máa ń sọ̀rọ̀ ni. olùdíà ṣòro nǹkan tí ẹgbẹ́ tíra ti ṣe bẹ̀rẹ̀ ni pé àwọn tíra ti pa wá lẹ́rìn ìbéèrè tíátà lọ́wọ́ àti ìwà yẹn tí but at the same time náà nígbà yẹn náà bá lọ ṣọ̀rọ̀ nígbà yẹn náà sí àwọn òyìnbó yìí a máa ń fi wọ́n ṣe ìlétí drama láàrin ìgbà tó nígbà a máa ń ṣe so bí ọ̀rọ̀ yẹn ṣe bó ṣe ṣe ọkọ ni. yes òun ló gẹ̀ẹ́dẹ̀ dáadáa ó mọ̀ gbogbo kò sí lẹ́kọ̀ọ́ tó bá dé Nàìjíríà tí wọ́n kì í ṣe tíátà bẹ́ẹ̀. eré náà ṣe eré náà báwo ló ṣe máa mú wèrè wá sínú abúrò ìgbọ̀dọ̀ ẹ̀yìn pé kùjọ bá ìwà lára tó bá yà ara wọn balẹ̀ tó bá wọn bẹ̀rẹ̀ sí dá sọ̀rọ̀ bí ẹni tí mo sọ́rí o. ẹ̀gbọ́n Bánjọ gbogbo ọ̀rọ̀ tẹ́tí sọ látàtàrọ̀ mú gbọ́ ẹ má pè wọ́n ní wèrè náà ẹni tá à ń sọ̀rọ̀ nípa èyí ò kì í ṣọmọdé ọ̀nkù mi ni ẹ̀dẹ̀ ń pè wọ́n ní wèrè táwọn òyìnbó bá ti rẹ́rìn àbí wọ́n ń wò bákọ̀bákọ̀ àwọn òyìnbó nìyẹn dúdú nìyẹn dúdú nìyẹn dúdú lẹni tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ sí awátawà bí la máa wá solution sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà ẹ̀dẹ̀ ń pè wọ́n ní wèrè. ṣe yí èèyàn tó ń dá sọ̀rọ̀ tó ń dájó èèyàn tó ń jó tó máa dá sọ̀rọ̀ á dúró á ṣe bí èèyàn tó bá yá tó bẹ̀rẹ̀ sí dá sọ̀rọ̀ á máa kí ṣe wèrè àbí nílẹ̀ wa kí ló máa ń pè é. mi ò mọ bọ́ ṣe ń pè é tó ti yẹ yín sí torí nǹkan tí èèyàn bá fẹ́ lu ẹ̀sùn gbà mí ó máa ń ṣẹlẹ̀ sí. Europe tẹwàá bí mo ti wá báyìí má jẹ́ pé London tèmi máa ń lọ dáadáa tí mo ti gbé láìmọ̀ yìí gbà máa mọ nǹkan tí mo lè ṣe sí wọn lọ bọ́ Europe tẹwàá bí mi ò mọ ẹnìtẹ̀ ẹ̀yin lẹ́mọ bí náà irú nǹkan tó ń ṣe wọ́n yẹn á lè gbé wọn lọ hospital náà possibility wà kí solution wà bẹ́ẹ̀ àìmọye oríṣiríṣi orúkọ náà máa ń fúrú wọn bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀ ní Nàìjíríà ṣé bí lóyìnbó tó ń lu ẹ̀wà gbà mí. ilé ètò ìṣẹ̀lẹ̀ yàtọ̀ sí ṣe lóde ilé yìí ó tún yàtọ̀ sí pé ìròyìn àwọn ọba ní gbòòrò ọba ní ṣàìkó ìyẹn ló ń wò lóde ilé yìí téèyàn sọ̀rọ̀ àtúnṣọ̀rọ̀ láì réyìn gbogbo tó ń ṣe wọ́n yẹn bíbélì pé hospital kan ò lè ṣe é nìyí torí ó dàbẹ̀ pé wọ́n wà òkè wọn ò tún wà òkè. bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ ń gbà mí ó dẹ̀ ń dùn mí ṣá ó dẹ̀ ń dùn mí Ọlọ́run ń dùn mí bẹ́ẹ̀ ni pé mi ò mọ̀ yín tẹ́lẹ̀ ní irú kan tó ṣe ọkùn ń sìn ó lè ṣe ọkùn tí yín náà bọ́dá Bánjọ ó lè ṣe yín. kò lè ṣe mí kò lè ṣe gbọ́n mi. ẹ̀ ń ṣe pé fún yàn pé wèrè ń ṣe tí wèrè bá ṣèyàn ní Europe ń bí ta ló fẹ́ wòsàn l'Áfíríkà. omíyàn dé lóyìnbó ó ń dá sọ̀rọ̀ ó ń ṣe bíi ó dábàá sọ nísìnyí wa ní bóyá wọ́n ṣe bíi kílé kan mọ́ àbí solution ni kò wá o
kò dẹ̀ sí solution bí kò sọ́lá drum bí kò sí babaláwo bí ilé yìí spiritual something ló ní ó bá o ilé yìí tó ṣe lè lórí àbúrò láti Nàìjíríà owó ìwà sí bí. Adike bá pè wọ́n ní wèrè mọ́ ìyẹn ni mi ò fẹ́ bàbá jọ mi ò nífẹ̀ẹ́ sí o àwa solution sí nǹkan tó ń ṣẹlẹ̀ ń pèèyàn ní wèrè gbàtẹ́ bá pè wèrè ń lo ìlú líbà òdò ṣe ní di wèrè gbọ́gbọ́. ṣé yẹn ni onílé oúnjẹ wọn báyìí. ó yá jẹun ẹ ká jẹun chips ni àwọn chickens ni jẹun ó lè yóò ní kó má jẹun gbọ́ solution ni bó tètè wá. ṣé o rò pé gbẹ̀rún sàmú ẹ o lè sàmọ́ náà lọ́wọ́. ẹ jọ kí ni mo ṣe fún ẹ náà ẹ kí lè ṣe mí tó ẹ pé o kàn lé mi káàkiri kí ni mo ṣe fún ẹ náà. jọjọ tí ló lọ jọ jẹ́ kí bá sọ̀rọ̀ àìlè sọ̀rọ̀ bẹ̀rẹ̀ lórí burúkú ni kí ni mo ṣe fún ẹ. mo fẹ́ jà. ọjọ́ àtẹ̀jà ni màá bẹ̀ jà. bàbá ńlá kú bàbá ẹ̀ hàn lè bá mi jà. bàbá tiẹ̀ náà iṣẹ́ wákàṣẹ́gẹ̀. èmi aláàjì ikú ẹ̀sán ló fẹ́ bá jà. mo fẹ́ jà. òfurufú rẹ̀ ó yá máa bá jà. bàbá tẹ̀lé ń bá jà náà. máa ń nà pa máa nà ìpa. tani kò kẹ́ má dà sí rárá máa ń nà pa máa nà ìpa. bàbá o fẹ́ jà. no o fẹ́ jà. Baba, stop it now. Ewa won yi. Wo na wo ye pọ̀ now. Stop it now. Wèrè mo ti fún. Stop it now. Wo ewa won yi. Wo ṣe. Wele bá yẹn sì dúró lọ. Ibo jalọ dé. Ẹ gbà mí sílẹ̀ nu. Jaba lọ. Jẹ́ ká máa lọ. Ẹ wá ọ̀nà léèrè. In times when we don't know, let this be our prayer. When we lose all. Bàbá yín jà o, nínú onífẹ̀ẹ́ sí fún wọn tẹ̀ ṣe ìfọwọ́sí. Mo ń jáde sí mo sọ fún ìpẹ́ẹ́dì àti ẹ̀fẹ́ sáré débi kan ni pé a ò ní pẹ́ ẹ̀rẹ̀ sọ pé fẹ́ jáde ibo lẹ́mọ̀ tẹ̀ lọ. Ọkú bàbá yín jà gan o, bàbá yín jà bí òṣèré o. Kí ni gbogbo yẹn náà? Ó ti ń sú mi o. Ó bẹ́tà. Ọ̀rẹ́ ta tí nìyẹn. Ọ̀nkú ni ìfọ̀gọ́sí. Ó gbọ́ nǹkan tó lọ ń bá mi sọ ni, àwọn fẹ́ kúrò lẹ́sìn, àwọn fẹ́ lọ jó ní club. Àwọn wá club kan lọ táwọn ti máa jó, káwọn bá dèrè àwọn kan wọnú hòtẹ́ẹ̀ kan lọ, àwọn sọ fún wọn pé kí wọ́n play orin àwọn fẹ́ jó. Wọ́n ní kinní kan ń ṣe àwọn bẹ́ẹ̀ ni pé káwọn lọ jó. Wo táìmù àbí wọn rí wẹ́dà. Ṣé táìmù ló tiẹ̀ máa tàbí pé ibi tẹ́ òògùn kẹsàn pé ó ń wòye bẹ́ẹ̀ kẹ́ lọ jó lóòtẹ́ẹ̀. Jọ tí wọ́n bá dé hòtẹ́ẹ̀ tí wọ́n ń lọ ní Europe ń bí, ṣé Haruna Ṣọlá ní kán play lọ́hùn ni? Àbí ṣe fi wà láwù? ṣé o lè ṣe yìí ìwọ ló dà ń pé kíní yẹn news díẹ̀ ọ̀tẹ̀ mi kò news mi mọ́. Àgbàjẹ́ ti dé láti Nàìjíríà ló sọ pé ọ̀nkù ẹ̀ ni wọ́n. Mi ò lè máa ṣe anything bad against wọn fún ẹ. Àti sọ báwo òjì pẹ̀lú mi ní o fẹ́ jáde níbẹ̀ náà ti wọn. Mọ̀nà máa dé street níbi tí èrò pọ̀ sí ṣùgbọ́n fún ìbẹ̀sí ní jà lódò pẹ̀lú òfurufú. Wọ́n mọ̀ bẹ̀ sí jà ọmọ it's not as if bóyá pé wọ́n ń ṣeré àbí pé wọ́n ń ṣàwàdà but kíní yẹn really real gan ẹgbẹ́ yẹn wọ́n ń jà pẹ̀lú àdéhùn gidi gan ni seriously. Wọ́n ń bó òfurufú jà. Seriously ní ìrẹ́ tó ń bájà ọ̀dẹ̀ ìlú ẹ̀fẹ́ ọ̀dẹ̀ ìjà gidi gan. Ni wọ́n bí ìgbéyà nítorí pé àgbàlagbà tí wọ́n jẹ́ ni wọ́n fi ń ṣe àwọn yẹn ọ̀ kó jẹ́ pé wọ́n fi ń cash fund ni. Ṣé tí wọ́n bá dàgbà yẹn ní kó máa bó òfurufú jà ni? Nígbà tí ìròyìn mọ̀ ṣe ti ẹ̀dẹ́gbẹ̀ẹ́ ìfẹ́ tó fẹ́ máa fún ẹ̀ nínú máa bí ẹ̀ let's go ìyàgbé yẹn kò lọ. Let's go. Mo wá dá àti máa bá wọn sọ náà ní ọ̀pá bí ẹ̀.
ẹ wo bí àìmọ̀ ìyá àwọn ọmọ tó wá ṣe ń bí iṣu ti yẹ yìí. olórí burúkú ayé àtọ̀run sórí pé olórí burúkú ayé àtọ̀run yẹn kí ló dé náà kí ni mo ṣe fún ẹ. yorùbá ní tá a bá lé ní tá a bá bá ní ìwọ̀n la bá ní sọ̀tà mọ́ kí ló dé láti nàìjíríà dé lóyìnbó kí ni mo ṣe fún ẹ náà kí ni mo ṣe fún ẹ náà kú. tálẹ̀ ń bá wo bí kò sí kankan kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rárá. tani sórí ogun tó bá bá yàn láti nàìjíríà tó léyàn báyìí láti nàìjíríà tí wọ́n léyàn lórí òyìnbó ó yẹ kó padà lè léyàn kó pẹ́ẹ́lí sí. ẹ̀yin àti talẹ̀ gan jagun ẹ̀yin àti tani. jẹ́ kí bá fà. ẹ̀yin talẹ̀ fẹ́ bá fà. jẹ́ kí bá fà. kí ló kẹ́ yẹ kí ló jábọ́. ṣé lóòótọ́ ni nǹkan tó sọ. wo máa bẹ́ ìlú ẹ. mo dáhùn wọn tí wọ́n sọ ó ti yé mi mo ti. ẹ má wọrí mo ti rí ẹ jẹ́ ká lọ sílé. wo bí ẹ lọ sílé. má bá fà. má bá ìjà òní. má bá fà. wo bí jẹ́ kí sọ̀kan fún ẹ jẹ́ sọ̀kan fún ẹ èmi àti máa bẹ́ ìlú ẹ. máa wò ó tiẹ̀ máa wò ó tiẹ̀ ìjókíjó lẹ́gùn jó ayọ̀káyọ̀ ní wèrè ń yọ̀ máa lùlù fún ẹ wàá jówó ọjà. kakuru ma ko jula da kakuru ma ko ji mo dá ọkọ kí ló ṣẹlẹ̀. ọkọ ta ló lù kọkọ ló fún ìta ló lù kí ló gbélé dẹ ṣiṣẹ́. ọkọ lẹwọlẹ ọkọ lọdẹ ìlẹwọlẹ ọkọ ẹ ṣe ọkọ Hello. Dáadáa ló ṣe kárakára. Ẹ̀mọ́ ti ń gbọ́ dáadáa báyìí nísìn. Bàbá ìrora, Ṣèyí ló sọ̀rọ̀. Bàbá wà láti dé gan. Láti ìgbà tí mo ti débi kò ju bí ọjọ́ méjì lọ, wàhálà àti ìdààmú káàkiri ni. Kò sí torí ẹni méjì torí ọ̀nkú ni. Kí ló lọ́sẹ̀ gan rẹ? Gbogbo bó ṣe ń ṣe bí òye mi. Ṣé ló ń ṣe wọ́nranwọ̀nran mi ò tètè gbàgbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bí kúnlò òfurufú kan sọ pé àwọn fẹ́ gba lẹ́sẹ̀. Wọ́n ti rí ọmọ kékeré tí ò jọ ọmọ ọdún méjì lọ tí wọ́n dọ̀bálẹ̀ fún tó ń pín bàbá oríṣiríṣi oríkì náà bẹ̀rẹ̀ sí ní kìlá lọ́mọlọ́mọ tí ò ń ṣe Ṣàngó òyìnbó fẹ́ lè máa sọ fún pé kí wọ́n wí. Wọ́n ti lọ òyìnbó mú láti ẹ̀yìn tí wọ́n gbá ìdí ẹ̀mú gangan. Kódà tó di ọ̀rọ̀ ní ọwọ́ ọlọ́pàá dé tó máa fi wọ́n sẹ́wọ̀n bí onímọ̀ ṣe pé yín sìn pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀. Ọmọ tí ó ṣẹlẹ̀ ń bò lẹ́ẹ̀dẹ̀. Ó máa tó bí ọ̀sẹ̀ kan kémi tó kúrò bí àwọn nǹkan tèmi ṣe mi ò tí ì ṣe tán. Ọ̀sẹ̀ kan tó ṣe rè ẹgẹrin àjò yìí ń kú mọ ẹgbẹ bọ títí ọ̀la tó fúnra kẹ́ ẹ gbé wá bá mi ń bí kó o tó dé gbogbo tó yẹ lọ́bọ létùtù mo ti ṣe é lẹ̀ kọ́kàndé kọ́kàn ló kú ni mo sì gbàgbọ́ pé ifọ̀ jẹ̀kára rẹ̀ ò yá. Ok, kò sí nǹkan tí màá ṣe kò sí àákíní kí mo fẹ́ ṣe títí alẹ́ ọ̀la sáàárọ̀ ọ̀túnla a máa bọ̀ Nàìjíríà àbí kí ló dẹ̀ kọ́ a máa bọ̀ ẹ ṣe kọ́. mo regret mo láyé mi láti jọ́ tó ti bí mi tó bá sọ pé kí ni mo regret láyé bí mo mú ẹgbẹ́ wá sí ìlú. ẹ̀dá tọ́lọ́run àwa ẹ̀dá ayé tàwa yàtọ̀ ló yan àyànmọ́ ẹni ayé àgbélé. àwọn oníṣẹ́ àìwá wò ó
Bọ̀dá. Èmi ti bá mi ọgbẹ́ bá mi jí o. Bọ̀dá. Dádì, èmi o. Dádì, èmi ti bá mi. Èmi ti bá mi. Dádì, èmi. Èmi ti bá mi. Ọkùn kí ló yẹ wọ́n bá mi jí o. Dádì, èmi ti bá yẹ ọkùn. Èmi ti bá yẹ. Ọkùn bá mi jí wọn. Ẹ bá mi jí wọn lẹ́ni, ẹ bá mi jí wọn. ẹjọ́ iná ẹ bá fi lọ́jọ́ mi ẹ bá fi tó mi ẹ bá fi tó mi. iná ni wọ́n kó báyìí ni wọ́n kó báyìí nínú eré lójú àlá nìyẹn. ẹ̀yin sórí nbí tọrọ dé yìí. láì tí rẹ̀ lẹ́kọ̀ọ́ gbọ́ mi dáadáa torí pé ọ̀rọ̀ báyìí lọ́mọ ilé ti jẹ gbogbo tí mo fẹ́ sọ fún ọ ìyọ̀wó òsèré ní ọ́fíìsì o wọ́n fi sọ́wọ́ ọ̀tún tọ́jú o kì í dé bá ní ayé rí o. sórí nbí tọrọ dé dúró yìí ó dé bólúgbọ́n mu mọ́ra ni o ó dé bálẹ̀ sá ó mu mọ́ra ó dé bọ̀rọ̀ gun lé àga òun gan mu mọ́ra ni o. bá lọ àbọ̀ ń bọ̀ tí wọ́n wé lóde yìí o sọjí tiẹ̀ lóde yìí o mò ń sọ fún ọ lémi kan wọ̀ kan tó jẹ́ pé Ifá ẹlẹ́rìí ìpín ló sì kẹta wa pé kó lu ẹgbẹ̀rún ọdún láyé ó dájú sáká pé iná ni ó ju ọ̀pá kí lẹ sọ. ìṣẹ̀dá rẹ ń lọ dáná sùn. mo dáná kò yé mi. ẹ̀yìn kí n tí mo ń sọ lè yí ọ dáadáa. má bọ̀ ọ̀yá má bọ̀ báyìí. ní ìmọ̀túnmọ̀ eléyìí ara mi ni mò ń rí tó ń dúnà yìí. ohun túmọ̀ ẹ̀ ohun gangan nu. sórí ń jọ́ tí mo ti fún ọ ládìyẹ ńgbà tádùúrà rẹ ó gbà tán tó ọkàn náà lu adìyẹ ń. adìyẹ ọlọ́padà lọ di ìṣẹ̀dá rẹ. ìṣẹ̀dá rẹ ń lọ dáná sùn. ní adìyẹ tí mo dáná sùn. bẹ́ẹ̀ ni. ẹ sọ fún mi. Sọjí mo sọ fún ọ. pé ṣẹ̀dá mi ni mo dáná sùn. bẹ́ẹ̀ ni. ẹ sọ fún mi ẹ máa sọ fún mi pé ṣẹ̀dá mi ni mo fẹ́ lọ dáná sùn máa sọ fún yín pé mo rẹ́gì láti ṣoògùn owó. mo ní mo sọ fún ọ Sọjí. ọ̀nà owó lẹ fi sọ fún mi. bí ọba wa yí ọjọ́ ń sáré láyọ̀. tíjọ́ tí ẹ̀gbọ́n rẹ ẹbí bàbá rẹ tẹ́ ẹjọ́ wá bí tẹ́ ẹjọ́ ń fa ọ̀rọ̀ mọ́ra yín lẹ́nu mo ní ẹ padà lọ́lẹ́kẹ́ lọ́rùú sẹ́ẹ̀gbà láti ṣe ẹ wá lọ ẹsẹ̀ padà dé ẹlẹ́ẹ̀gbà irú nípa ẹ ti lọ́rùú ẹ ti gbà kí ló fẹ́ kí n tún sọ. ìgbà tẹ ẹni pé ká lọ rò dáadáa mo ní mo ti rò dáadáa ẹ sọ fún mi pé ọ̀nà tó máa bá yọre ẹ sọ fún mi pé máa dáná sùn jẹ jábì ni. n ò rò pé ọmọ tó ń sọ tánìkà ṣó o rò pé lẹ́nu ìgbà tó wá bá mi ọmọ bọ́ ṣe ní njọ́ tẹ́ ẹ máa débí lẹ́nu ìgbà tó wá bá mi ọlọ́wọ́ ń bí wọ̀rẹ̀ ọsẹ bẹ̀rẹ̀ sí lọ lóyìnbó òun lọ òun bọ̀. ní ìtí ọ̀rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ èmi náà mọ irú àjò ìmọ̀mọ̀ ọ́ ṣe fáwọn ọmọ mi tí mo bí. n ò lè ṣe fún wọn torí pé mo mọ̀ pé yóò díjọ́ kan tí ààbò padà wà bó níṣẹ́ ni torí ọmọ ìwọ̀n ṣe ṣe fáwọn ọmọ mi bọ́ sí lọ́wọ́ ibi tó ń bá mi náà rè kò sí kó mi náà mọ̀ ṣe ẹni tó bá mọ̀ sí jẹ́ ìmọ̀ ọmọ kú ojú ẹ̀yàn ni n tó ṣẹlẹ̀ mo sọ fún ọ. àbọ̀ ń bọ̀ wà bó ṣe àbọ̀ tiẹ̀ ló déhùn. ìkànnì ẹ kì í ṣèyàn dáadáa ẹ yóò ṣe sọ fún èmi ẹ sọ lọ́jọ́ kìíní àná ẹ sọ wípé bẹ́ẹ̀ ṣe sọ fún mi nìyẹn ẹ sọ wípé ohun àti gbogbo nǹkan tí bọ̀dá rí ẹ ló máa pa wọ́n náà ló dẹ̀ padà pa wọ́n ẹ tún wá jókòó fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ síbẹ̀ ẹ sọ fún mi pé nǹkan tẹ̀ ń rí iná ni iná yẹn ló máa padà jó mi pa ṣé ẹ fi nǹkan sẹ́nu ẹ fi sọ̀rọ̀ ni ṣé ẹ fi sẹ́nu ẹ fi sọ̀rọ̀ ni tẹ́ ẹ bá ní ẹ pè mí ẹ sọ fún mi dáadáa ni pé nǹkan tó máa padà ṣẹlẹ̀ rí adìyẹ tó mú lọ yìí o ẹlẹ́dàá ẹ ló fẹ́ lọ sùn ṣé ẹ bá sọ fún mi pé ẹlẹ́dàá mi ni mo fẹ́ lọ sùn màá dẹ́ gbà sí yín lẹ́nu pé kí n lọ sùn ẹlẹ́dàá mi torí mo fẹ́ ṣògo owó àbí torí mo fẹ́ náwó ẹni wo lẹ fi sọ ṣé bọ́yẹ̀ kan ló bí èmi náà. sotẹ́lẹ̀ Sọjí. ṣé o ti kí ìpọ́nrí mi tán o ti bú mi kódà o ti ya taare méje ń di mi tán wá gbọ́ mi o bí mo sọ fún ọ lákọ̀ọ́kọ́ pé ọwọ́ òsì báyìí ni kò fi gbogbo tí n bá bá ọ sọ sí. kó o lu ẹgbẹ̀rún ọdún lé ayé kó wá jẹ́ ẹgbẹ̀rún ọdún tó kù tó lòun o bóyá ṣọ́ọ̀ṣì lọ́kọ́ tó ń gbénu rẹ̀ àbí mọ́ṣáláṣí lọ́kọ́ tó ń gbénu rẹ̀ àbí inú ìsàlẹ̀ omi lọ́lọ́kọ́ tó ń gbénu rẹ̀
kò sí ní tó fi kún láyé iná ò ní ojú ọ̀pá iná ní ọ̀pá o. kò sí bó ṣe lè kórí ó sì wúlò fún mi ọ̀rọ̀ rẹ sì lọ́nà àbáyọ ọmọ kan fẹ́ gbọ́ àmọ́ gbọ́ mi lábẹ́ bó ṣe lè kórí ọ̀nà kan tó lè kó oyún ní gbogbo tí mo sọ lẹ̀ ni pé kó máa ṣẹ́ra fún náà gbogbo ohun tó bá lè múná dání mọ́mọ́ súnmọ́ sàkání rẹ̀ ó lo ayé rẹ̀ ó sì kú tí náà sì ní pa ọ́. Adákẹ́dájọ́ adákẹ́dájọ́ òun ló mọ̀ wá o orí wo wá wọkàn ohun gbogbo tí à ń báyé ṣe òun ló dá òjìji mọ́ wa o ìpilẹ̀ṣẹ̀ ayé wa o àtòpin rẹ̀ orí gbogbo kọ̀rọ̀. wo má tiẹ̀ béèrè ìgbà tí mò ń padà bọ̀ mí tí lè padà wá sí Europe báyìí o àwọn láwọn kankan tí mo yìí ń ṣe ní Nàìjíríà báyìí à ẹ̀yin ni kẹ́ máa ṣe gbogbo nǹkan tẹ́ bá mọ̀ pé ó necessary láti ṣe ń bẹ̀ ẹ máa ṣe lọ but lọ́wọ́ èmi ò tí lè wá báyìí ó serious gan àmì ò need kó mọ̀ máa wọ̀rí wọ́n ní kó yanjú gbogbo yẹn ṣó ti yẹn sìn. ṣé kò sá. ọ̀rọ̀ ni àbí nǹkan kan mi ò lè dá sí yẹn báyìí gbogbo nǹkan tó ń sọ ni mo ń gbọ́ látara. òun ojú àwọn kan. ẹni tó dá ojú kò ní ṣaláì ríran olùtọ́ dá etí kò lè ṣaláì gbọ́ràn kò sí kọ̀rọ̀ lójú rẹ̀ gbangba kedere lórí gbangba lórí wa. àwọn tó kù dà. kí lẹ́yìn dúró ṣe ń bẹ̀? ẹ gbọ́ pé mo ní wọ́n ní kẹ́ wá tẹ́lẹ̀. ẹ má gbọ́n wa ẹ yẹ́rìí mo fẹ́ kí ni nọ́ọ̀sì ọ̀fẹ́ má ní. possibly. àwọn kọ̀ọ̀kan ti change inú ilé. bí kí ni sà. o ti bá sọ fún yín wípé kẹ́ ṣe inú ilé yìí ni kẹ́ ṣe yìí tí ń bá ní kẹ́ má ṣe nobody nínú yín tó gbọ́dọ̀ dáwọ́lé especially ìwọ mo mọ̀ pé aago 8 alẹ́ ló ṣẹ̀ṣẹ̀ máa lọ sí kitchen mẹ́ẹ̀ tó máa sọ pé ó fẹ́ máa dáná fún ta ni. kò rí bẹ́ẹ̀ sà mo máa ń fẹ́ kẹ́ jẹ́ kí n mọ̀ nǹkan tẹ́ fẹ́ jẹ́ kí n tó ṣe ní sà. olórun ranu tó máa ń sùn bíbẹ́ ní kò lóyún gbogbo àwọn nǹkan tí mò ń wọ́ṣẹ̀ fún ni ẹ̀ mo fẹ́ kí n rí kun ẹni àbí kí n rọ́wé àtọ́jú ẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní funfun. tí o bá ti dá iná tó yẹ kó dá before 7 o'clock ní alẹ́ mi ì gbọ́dọ̀ rí ẹ kó lọ sí kitchen kó sọ pé ó fẹ́ dáná kankan mọ́. sorry sir mi ma pe sorry. Mr. ẹ̀hẹ́n yẹn mo appreciate látọ̀dọ̀ yín kọ́rọ̀ mi lè wọ̀ yín létí tí mi ò bá instruct yín pé kẹ́ ẹ lọ tan generator. tí ẹ bá tán ẹ tan generator yẹn bẹ̀lẹ̀ ń bá lọ. generator ilé yìí. oníranù ni gbogbo yín ẹni tẹ́ máa fi tiyín tẹ́ máa fi kó bá òní ẹ kúkú láǹfààní àti kàwé ẹ̀hẹ́n lẹ́ ń ṣe káàkiri ilẹ̀ kálẹ̀ yìí láǹfààní àti kàwé ni ẹ ti gbé pépà ẹ̀ ní ẹ ti kà ẹ ti mọ iye ilé tí ó ń jóná nítorí wípé wọ́n tan generator. ẹ dísù nílò ọ̀gá. kódà kó máa lo kerosene kó jẹ́ omi ló ń lò ẹ gbọ́dọ̀ tán jẹ́ láìṣe pé mo sọ fún yín. ibẹ̀ yẹn lẹ jókòó sí ọkọ̀ panápaná bíi 2 ló ti kọjá ẹ̀sìn ilé náà fẹ́ lọ pa iná tó ń jólé náà fẹ́ lọ pa. tí yóò bá sọ fún yín pé kẹ́ tọ́jú elétọ̀ tẹ́ bá bọ́ sí díẹ̀ iṣẹ́ yín ti tán nìyẹn iṣẹ́ yín tó kọ́ nìkan kan máa mú yín lọ sí police station ilé ẹ̀fẹ́ mọ̀ pa mí ni òun ló fà tẹ́ fi tọ́jú elétọ̀ gbà tí mi ò sọ fún yín anything tó jẹ mọ́ iná nínú ilé mi ò fẹ́ rí ẹ̀ ń ṣáná ni ẹ̀ ń tanná ni torí tó bá délẹ̀ tán sí kò sí ìdẹ́ máa rí mú bẹ̀. tílé bá bẹ̀ sí ní jóòsì ṣáà ní lọ. ọlọmọdé àríjà náà á lọ gbogbo ọjọ́ sájáde abala ọlọ àbọta ni wàhálà kwata láìpẹ́ ẹnu géètì lọ́hùn. lágbára Ọlọ́run tílé bá jóná tí nǹkan kan ṣẹlẹ̀ ń bí igi dẹ́ ẹyẹ fò ni. kọ́ akẹ́nìkan nù léyìí. iná la pè é fáyà. sọtẹ́lì ti bá ṣẹlẹ̀ nù lé náà ń sìn ẹgbẹ́rù yín ẹ̀ ń sá lọ ní bẹ́ẹ̀ ni sà. òun tẹ́ ẹ sọ fún mi nìyẹn. màá wá nǹkan ṣe sọ̀rọ̀ no màá wá nǹkan ṣe. ta ló gbé kí síbi. ta ló gbé síbi. wọ́n ń bọ́ ọdún pé ta ló gbé bẹ́ẹ̀. ta ló gbé síbi. mi mọ bó ṣe dé bẹ́ẹ̀. mo sá aṣọ ní ìranù. ẹ má bínú sà. má fi tí kó bá mi o tó nígbà tí wọ́n rán mi sẹ́tẹ́ lọ́mọ tán jẹ́rìtọ̀ lẹ́yìn o sẹ́gbọ́n tán sọ. a ti gbọ́. sọ́dọ̀ à ń bá oníkòso sọ̀rọ̀ rẹ̀ báyìí ní ìṣàlẹ̀ ṣé wọ́n á ní àmọ́ tán ká mọ́ tán jẹ́rìtọ̀ jẹ́rìtọ̀ jẹ́ pé jísù nílò bàbá rí tán yóò mọ pọ̀ sí ni yóò mọ rin sí ni sìn wọ́n ní àmọ́ tó tàn mọ́. Great Yofi Man Pace Setters.
gbogbo ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ẹ̀yin oníbàárà wa gbogbo ẹ ṣé àdúpẹ́ iná ò ní tán owó yín ojú tẹ́ fi ń wo àwọn sinimá àgbéléwò wa ò ní fọ́ a fẹ́ sọ nípa àyípadà ọjà tẹ́ẹ̀tì máa wá bá wa ra àwọn ojúlówó sinimá àgbéléwò tá à ń gbé jáde báyìí fún yín ni o àti fẹ́ kúrò lọ́jà ìdúmọ̀tà báyìí gbogbo àwa iléeṣẹ́ tó ń gbé ojúlówó sinimá àgbéléwò jáde tó sì ń tà á fún yín tìjàkọ́ ta sọ̀kọ́ o ìdúmọ̀tà gbé wa ó gbé wa àmọ́ káyé o lè túbọ̀ gbà wá láti tẹ́ yín lọ́rùn síwájú sí i dáadáa ni. bẹ̀rẹ̀ láti rìlíìsì àkọ́kọ́ nínú oṣù kẹjọ ọdún first release nínú oṣù August inú ọjà The Arena lóṣòdì lẹ́ẹ̀tì máa wá bá wa ra àwọn sinimá àgbéléwò wa báyìí The Arena Nigerian Army Shopping Arena ọjà ìgbàlódé tó wà láyìíká tó fini lọ́kàn balẹ̀ pẹ̀lú ààyè ìgbọ́kọ̀sí tó gbòòrò bíná bá ṣẹ́jú pẹ́rẹ́ ẹ̀rọ amúnáwá ń bẹ tí ó tanná yòó lẹ́sẹ̀kẹsẹ̀ omi ń bẹ àyè àtitura náà wà bí èèyàn bá fẹ́ gbọ̀nsẹ̀ tàbí fẹ́ ṣẹ̀yọ́ oúnjẹ àtohun mímu gidi ń bẹ nínú ọjà yìí bákan náà The Arena Nigerian Army Shopping Arena ládojúkọ Mọ́yọ̀ṣọ́rẹ́ CD Market Junction bus stop Oṣòdì Lagos fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè 0706 534 5174 Yorùbá Video Film Producers and Marketers Association of Nigeria Great Yofipman Pace Setters. Baba get. Ẹ mọ̀ pé náà ti lọ ni. Àmọ́ mọ. Ẹ sáré lọ bá mi tán jẹ́ mọ́ wo fíìmù kan lọ́wọ́ mi dẹ̀ gbọ́dọ̀ miss fíìmù. Láíláí ní gbọ́dọ̀ tán jẹ́ ni wọ́n ní mọ̀tàn mọ́ tipẹ́tipẹ́. Ṣé ẹ wà ókè ṣá? Wọ́n ti ní anytime jẹ́nitọ̀ ìgbọ́dọ̀ tán mọ́ kò gbọ́dọ̀ ṣiṣẹ́ mọ́nú ilé. Mo ní kẹ́ lọ tán jẹ́ ẹ sọ fún mi pé ọ̀gá ní kẹ́yìn máa tán jẹ́ ọ̀gá wo ló sọ bẹ́ẹ̀ fún yín ọ̀gá àbá ọ̀gá méjì tí ó ti wà nílé yìí nísìn tí mi ò mọ̀. Kọjọ́ rárá ẹ má fi yun tẹ́tí láìfù mi kọjọ́ rárá wọ́n ti ní mọ̀tàn mọ́ ṣé tí ní tẹ̀lé ní àbí tọ̀gá. Mi ìfẹ́ bu yín o torí àgbàlagbà ni ẹ lọ́sìn sí kẹ́ lọ tán jẹ́ yẹn fún mi. Mi bá ń ṣeré o. Àmì ọ̀dẹ tán jẹ́ ni o. Láíláí mi lè tán jẹ́ ni. Kí lẹ sọ? Ṣé tọ̀gá ní tẹ̀lé ní àbí tí ní tẹ̀lé? Okay, ó ti yé mi sìn iṣẹ́ ti sú yín nínú ilé láti máa ṣe nìyẹn. Iṣẹ́ yín dẹ̀ ti tán. Ẹ ríran wò. Ibo ẹ lọ. Ẹ wá ẹ wo. Kí wọ́n pé kí. Ẹ má tàn ẹ má tẹ̀ bẹ́ẹ̀ o. Ṣé ìyá wẹ̀rẹ̀ ṣá? Ẹ má tẹ̀ bẹ́ẹ̀ o. Ẹ wá súnmọ́ mi. Ẹ ń tí ọ̀gá ń tẹ́ kò lè yọ̀ yẹn. Ẹ má lọ ẹ wo. Ẹ ti kìíní bá yọ sọ agbára tó nínú ilé ìfún mi tí máa fi instruct àwọn èèyàn pé kí wọ́n má ṣe nǹkan kan tí wọ́n máa wá fi lọ síbẹ̀ tó máa lọ ṣe. wọ́n ti fún àwọn èèyàn ní instruction pé wọ́n gbọ́dọ̀ tán generator tó fi lọ tán fúnra ẹ̀ báyìí. Ṣé mi ní rẹ̀ láti tan generator nínú ilé ọkọ mi ni nígbà tí mo wà bored nínú ilé mo dẹ̀ lọ tán generator kí n lè wo TV. Ṣé mo ṣe nǹkan tó bad ni. ìyàwó ta ni wife ta ni jọ picture ẹ̀ tó wà nínú bídà tẹ́bi àti ẹ̀ fi wà níwájú ọ̀tà ó dẹ̀ náwó sókè kó fi wedding ring ẹ̀ hàn mí tó fi jẹ́wọ́ ìyàwó mi mo ti fẹ́ wọnú lé ní ordinary girlfriend lásán tí mò ń fẹ́ lọ́nà tí mò ń yẹ ẹ̀ wò bó ṣe ṣe tó bá wọnú lé tán sí bó ṣe wọ́n máa ṣe nìyàbí màá ní kí àwọn ọmọ tó bẹ̀rẹ̀ ṣiṣẹ́ kí wọ́n má ṣe nǹkan kan ìwà bọ́ síbẹ̀ wà lọ ṣe nítorí pé mo fún ẹ lọ́pọ̀tunity àbí kí ló tẹ̀ láti sọ fún mi. nígbà tí mo dẹ̀ pé bàbá gẹ́tí wọn àrẹ̀ràdá yẹn mo ní kó tán jẹ́ fún mi ó dẹ̀ láwọn ò lè tán mo dẹ̀ bọ́ síbẹ̀ mo dẹ̀ tán fúnra mi because fíìmù tí wọ́n wọ̀ yẹn mi lè mí ìfẹ́. o ní láti stupid yes mo ní láti sọ bẹ́ẹ̀ fún ẹ nítorí òun pé bàbá yẹn ní stupid man bàbá yẹn ò tẹ́gbẹ́ dádì ẹ̀ o tí bàbá yẹn sọ lóòótọ́ ni bàbá yẹn ló insult òun bàbá yẹn ló bú òun pé díẹ̀ ló kù kó ná òun nítorí wípé òun sọ fún ẹ pé ọ̀gá ní káwọn má tan generator ó dẹ̀ ti torí ò bẹ̀rẹ̀ sí ní bú òun mo ti rí ẹ èmi ni mo fà á yáà ibi tí ò tí ì tó ayé ẹ mo ti gbé ẹ kọjá bẹ ayé ẹ gángan mi ò fi hàn ẹ o wá ń pẹ́ gànràngànràn nínú ilé àbí màá wá sọ level tó jẹ́ fún ẹ so ti yẹ ń sìn èmi àti ẹ àìtí màrí o àìtí ìjẹ́ lọ́kọláya o mo ní mi ò fẹ́ nǹkan tó jẹ mọ́ iná nínú ilé ìwọ ló ń tan generator automatically kò sí nǹkan tó máa stop ẹ láti mú kándù kò kàn gbé síbi kò dé ṣáná sí kò dé kí bọnú ṣé àti gbogbo ẹ bẹ̀rẹ̀ sí ní jó abẹ́ẹ̀kọ́ wàá sọ pé ìwọ ni ìyàwó mi èmi ò fẹ́ o kò yẹ now o láǹfààní àti lo ogun tí tó bá fẹ́ lo èmi ló wá kílé ni má jẹ́ rí ẹ ń bímọ. lórí pé mo tan generator. má jẹ́ rí ẹ ń bímọ o gbọ́. ìjọ má ṣe báyìí fún mi. if you baby me I will slap you. why. èmi baby am I doyin ọ̀dọ́ lápá. oh my god. no ṣé mo jẹ́ làpọ̀ ni dọ́tún ọlọ́run èmi ni baby tó bá baby mi máa gbẹ́ lẹ́sẹ̀ níbi tó ń dùn mọ́ inú láyà wá rí orí ẹ̀ ti dàrú onírànú òṣì mo ń sọ àwọn èèyàn kan má ṣe nǹkan kan o lọ tan generator. baby I won't do it again. kó o tó lọ kúrò ń bí so fẹ́ gbọ́ tí iná bá dé tó bá tan iná máa pa ẹ̀yìn. kí má tan ná baby má ṣe báyìí fún mi náà. so gangan náà nìyẹn tí ẹ bá lè gbìyànjú ká bẹ̀rẹ̀ business yẹn ní kíákíá ní pápá owó yẹn á dé even ẹ ní regret pé kó fún mi. ó dẹ̀ rò pé business tí o fẹ́ ṣe yẹn ló wà alright for now. bọ̀dá owó tíyàn bá mọ̀ jù
òun èèyàn ń ṣe these days ohun tí mo mọ̀ ṣe jù láyé mi kankan rèé kódà kí n ṣe governor state mi lè mẹ́kẹ́ ṣùgbọ́n owó tí mo mọ̀ yìí tí n bá tara bọ̀ owó ẹ̀ ní ọrọ̀ gidi. all right pẹ̀lú nǹkan tó sọ yẹn lóòótọ́ but èmi kàn mọ̀ pé country yìí ń sìn ṣe mọ̀ pé ó máa ń lọ sókè ó máa ń lọ sílẹ̀ ní ups and down ni ohun tó lọ sókè lé ní country ó lè lọ́dọ̀ lansing kó lọ fall ó ní mo ṣe wò pé ṣó make sense ṣá kó lọ kówó lé nǹkan tó máa fall lọ́la. títí èmi sí ọ̀tún la máa wo nǹkan tí mo fẹ́ ṣe lórí ẹ̀ tó ti sọ fún mi sẹ́rẹ̀ tẹ́lẹ̀ kó lè bá mi lójijì ṣó ti. kọ́lá ti yàrá ẹkújọ kò wèrè wo ni ẹ ó jẹ tí mo ní kó jẹ fún mi láti ẹ̀kọ́dà. tó ṣó ń jẹ fún mi jàre. mo ti sọ fún yín bóyá ẹ̀yin lè gbọ́ sá mo ní àti dáná oúnjẹ ní tọ́nu ilé pọ̀ tún dọ̀là sá. nílé ẹ̀gbọ́n mi tí n bá ka 3 kó tó padà lọ ṣóúnjẹ wà á regret pé wà ń bí. lọ́wọ́ kọjá mi jàre. èèyàn tó lọ síbo kó lọ ṣóúnjẹ kí ni kó lọ síbo lọ ṣe nǹkan wọ́n dẹ̀ bá ẹ sọ. ọmọ dúró bẹ́ẹ̀ ń bẹ̀ sọ̀rọ̀ ńsìn ó sọ fẹ́ pé a ò lè dáná mọ́ lẹ́ni àti dáná tán lẹ́ni òun sọ pé kó bọ́ síbẹ̀ yẹn kó lọ dáná oúnjẹ instruction kankan ló tẹ̀lé ni òun fúnra rẹ̀ ló fi rẹ̀ síbí ni olónílé ń bí ni kọ́mọ lọ ṣá iná kó bẹ̀ sí ní lọ ṣáná àbí kó lóun fẹ́ dáná kó bẹ̀ sí ní lọ ṣá iná tí n bá wà nínú ilé wọn ò gbọ́dọ̀ ṣáná. ṣé that is the way tó máa fi bá àwọn sọ̀rọ̀ wá ní mánà tó máa fi bá àwọn sọ̀rọ̀ náà ó rude jù wọ́n sà lọ gbọ́ àbíjọ hello lọ máa ṣe ẹ̀. ẹ ṣe sọ ẹ kú jù. hello tẹ́bí bá pa ìgbẹ́ listen tí ebi bá pa ẹ̀ tó bá fẹ́ jẹun wọ́n fún ẹ lówó wà lọ sí tú ìwà lọ jẹun ní èmi ò lè jẹun wọ́n ti dáná tèmi tán dáàzọ́ àwa lọ débẹ̀ ń sábẹ̀ sí ní lọ ṣá iná àbí. bọ́dà kí ni. kí ni ó fẹ́ ṣáná àti ó fẹ́ ṣe oúnjẹ fún mi ṣe papọ̀. kó má ṣá iná nínú ilé mọ́ ó ní káyọ̀ tí wọ́n gbọ́dọ̀ dáná I'm around now wọ́n gbọ́dọ̀ dáná wọ́n gbọ́dọ̀ ṣáná. bọ́dà mo ti gbọ́ yín ṣẹ́rí kò sí nǹkan tí wọ́n fà gbà ṣe wọ́n fi ọlọ́mọdé jẹ ni. that's it wọ́n á gbogbo tẹ̀ filẹ̀ má sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn mọ́ please. anyway ìgbà olówó tí mi máa rẹ́dí. better mi mọ̀ pé ìní tẹ̀sí lọ́wọ́ ṣé ti ẹ̀ sìn I don't know I know that ti múnú bí mi. lórí ọ̀rọ̀ yẹn ó ti múnú bí mi fat ipò sọ̀rọ̀ tó jẹ mọ́ iná gbogbo orí mi dàrú mi mọ nǹkan mi tí mo lè ṣe mọ́ for now báyà tó bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yẹn láti bẹ̀rẹ̀ I don't know. SOJ Sọjí wá kó tó máa lọ jọ nǹkan kan sọ sí mi lọ́kàn wà lọ́kàn mi jẹ́ kí n kọ́ make a clarity ẹ̀ kó tó di pò ń lọ. má bínú ọ̀rọ̀ tó sọnù lélẹ̀ kan sí àwọn ọmọ mi yẹn ó bí mi nú díẹ̀ mi dẹ̀ ní fẹ́ kí àwọn ọmọ yẹn kí wọ́n ronú bá kankan fẹ́ máa root sí ẹ after all wọ fúnra rẹ mọ̀ pé bí ọ̀nkù ló jẹ́ sáwọn ọmọ mi bó ṣe bá àwọn ọmọ yẹn wí lórí ọ̀rọ̀ pé wọ́n yin báńgà àwọn ò yin báńgà ó dùn mí o. mi ò lè bá àwọn ọmọ yín wí àbí kílẹ̀ ń tura láti sọ. no nǹkan tí mò ń sọ kọ́ yẹn kò sígbà tó lè bá àwọn ọmọ mi wí ǹjọ́ gbọ́ ṣùgbọ́n láti ní káwọn ọmọ máa yin báńgà tó dẹ̀ bẹ̀rẹ̀ sí yàrá wọn tó ń embarrass wọn tó ń sọ̀rọ̀ sí wọn it's not good tọ́n bá jọ ọmọdé lé ní àgbàlagbà wọn náà máa dàgbà lọ́la but lórí ọ̀rọ̀ pé wọ́n yin báńgà ni wọ́n yin báńgà ní táìmù yìí ẹ jẹ́ ń kọ́ntínú láti sọ ó dẹ̀ ń dùn mọ́ yín lẹ́nu ẹ wo táìmù ọwọ́ yín by this time of the day àwọn ọmọ yin báńgà ẹ dẹ̀ ń sọ fún yín pé mo ṣe nǹkan tó dùn yín mo tẹ̀rọ pé nǹkan míì yàtọ̀ sí nǹkan tẹ́ mo sọ nù lé ni. ẹ jọ dúró ṣẹlẹ̀ fún mi so kí ló wà nù kọ́ ọmọ yin báńgà. táìmù ni wọ́n yin báńgà ẹ̀dùn táwọn àgbàlagbà bá wà láyìíká yín kọ́ ẹ̀yin gangan fúnra yín sọmọdé lẹ́yìn jẹ ni ìgbà táwọn ọmọ yẹn yin báńgà sáyà yín ò já ni ẹ̀rù ti bá everybody now. so àkókò wo ló yẹ kọ́ ọmọ yin báńgà o. anniversary time ni wọ́n yin báńgà and anniversary time tá à ń sọ December time ni December time ọ̀ngàn government ti sọ pé anybody ò gbọdọ̀ yin báńgà mọ́ àbí wọn sọ bẹ́ẹ̀ àbẹ́ ìfúnra yín ò gbọ́ wọ́n dẹ̀ wà nù lébẹ̀ wọ́n yin báńgà ìfẹ́ sọ pé mo ṣẹ̀yìn nítorí pé mo bá wọn àbúrò wípé wọ́n yin báńgà àyàfi ti jáde iná lè lọ là jáde nínú báńgà iná bó ṣe yin báńgà yẹn sìn ó lè nà kí náà lọ ràn. ọ̀hó inú mi dùn bí tó bọ́rọ̀ dé yẹn so problem báńgà yẹn ni oní ni àbí problem iná ṣe iná wo ló fẹ́ jáde nínú báńgà tó fẹ́ mú ilé tàbí tó fẹ́ jóyàn. ọ̀nkún iná lè jáde nínú báńgà kò síbi tí náà ti lè jáde káyé má mú wa ni. kò gbé ẹ ṣe ra mi kalẹ̀ wọ lọ́hùn SOJ gbọ́nà nígbà tó ń sọ̀rọ̀ báńgà lásán tá a fi ń fún ọmọdé ní ìdùnnú gbọ́nà táwọn ọmọ yẹn bá wá tan iná ọlọ́run kí ni wàá máa pa mí lọ́mọ. ẹ tọ́ sọ fún mi pé iná ọlọ́run kì í jóyàn ṣé gbogbo orí wàrìwàrì tó ń sọ iná ọlọ́run kì í jóyàn tó bá jóyàn kì í pààyàn iná ọlọ́run wo tó bá kì í bọ̀yàn lára wàláhì ibi tó bá ti ṣá ọmọ tí ń bá láǹfààní àti wà ń bẹ̀ mo lè pa kí ló dé mo lè pa ọmọ tó bá fẹ́ ṣáná ọlọ́run ẹ wo ẹ̀gbọ́n mo lè má délé yín mọ́ 200 years tí báńgà tó wà nílé yín tí ò bá kúrò àwọn nǹkan tó jẹ mọ́ iná tí ò bá kúrò nílé yín mi ní tẹ̀sẹ̀ délé yín mọ́ láíláí. come back we thank God pé a sọ tàwọn ọmọ ó dúró bẹ́ẹ̀ ṣọmọ ìpàrọ̀ ọ̀nà tó sọ yìí ló mú mi rántí pé girlfriend ẹ fóònù mi
ó dẹ̀ fẹjọ́ ẹ̀sùn ohun tó sọ fún mi ni wípé òun wá kí ẹ bẹ́ẹ̀ náà ló ní kó má tan generator. Look, what's your problem? My ex. Sọmọ yẹn ti di ex ẹ. Ex mi ni. Ó ti di ex. Bẹ́ẹ̀ni mi ì lè bá sọ̀rọ̀ kó bá gbọ́rọ̀ sí mi lẹ́nu kẹ́dẹ̀ expect káyìí máa fẹ́ra wa lọ. ní kí ooru máa mú kó tan jẹ́ẹ̀nì. kó má tan jẹ́ẹ̀nì táìmù yẹn kó má tan jẹ́ẹ̀nì táìmù yẹn ó dẹ̀ lọ fa jẹ́ ọlọ́tàn tí wọ́n bá lọ yọnu ẹ̀ kọ́. jẹ́ẹ̀nì. sólùwẹ̀ ti kú ni. lọ́jọ́ yẹn lé ẹ̀yìn tó tan jẹ́ẹ̀nì yẹn ṣé inú ooru ló sùn mọ́jú. kò síbi tí mi ò lè sùn kó ṣáà má tan jẹ́ẹ̀nì tó ń bá múná dé kó má tan ná kó síbi tí náà ti lè yọ. ẹ sọjí. yes. iná màá lo tún mention sí i. bẹ́ẹ̀ ni mo mọ tí mò ń wí. ẹ ṣe ra mi kalẹ̀ wọ náà. nínú ilé mi kò sí kándùn bẹ́ẹ̀ mọ́ o ẹ mọ̀ kí kándùn kan máa ń múná kò sí gas cook gas kìíní kí náà fi gas cook kò sí nǹkan tó jẹ mọ́ bẹ́ẹ̀ mọ́ yes anything tó jẹ mọ́ iná mi ò fẹ́ ìrírí dẹ̀ ni o tí mo rí ni ọlọ́mọjà jóná mọ́lẹ̀ náà ọlọ́mọjà rúbọ. ẹ sọjí tó bá dalẹ̀ máa pè ẹ́ lórí fóònù tó bá yẹ the same thing ni ọ̀rọ̀ tó ń sọ tó tún repeat a jẹ́ pé nǹkan kan ṣe màá lè sọ fún àwọn family kọ́ tẹ̀ wá nǹkan ṣe sí. in fact ẹ bá tún bá mi sọ̀rọ̀ nǹkan tó jọ mọ́rọ̀ iná nígbà tẹ bá pè mí èmi gá delete yín. all right see you. thank you àwọn ọmọ kó bá kó gbáǹgà sílé ẹ̀dẹ̀ encourage wọn encourage wọn mímọ́ tó ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. wọ́n mà ní bàbá àdìjà ti àwèrè. ó ṣe kí ni. bẹ́ẹ̀ ni. jésù. mo sọ wípé oògùn owó ni máà ní ìfẹ́ ṣe tí ò bá ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tó yẹ pé kò jẹun kánú kò ní ṣíṣì kò ní lọ́wọ́ kó wá máa promise èèyàn wípé òun lè fún èèyàn ní 500,000 within 5 days kò possible náà mo ló ti fẹ́ rówó. oògùn owó ni máà yẹn ṣe. èèyàn máa dá mọ̀. kí ló dé tó jẹ́ pé gbogbo ní yín dúdú ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yín gan ó dúdú ikú tèmọ̀ ẹ̀dẹ̀ máa sọ ẹ̀dẹ̀ bẹ̀rù ọlọ́run ọba máa wò ó lè jẹ́ máa yẹn ó ní wọn àtọ̀rẹ́ ẹ̀ kan jọ da business papọ̀ ọ̀rọ̀ ẹ̀yin ò wá fẹ́ fún nínú owó yẹn rárá ló ṣe yá ní wèrè. ó wá sọ pé ẹ ó ṣoògùn owó ni ṣé ó bá dé bẹ́ẹ̀. kí ló dé tó fi jẹ́ pé ẹ̀yin ò mọ̀ ju àmì ẹ̀fọ́ ló pé mo máa ṣe kò sá kí ló dé. kí ni tiyín kí ló kàn yín bẹ́ẹ̀ bóyá ó fẹ́ ṣoògùn owó ni o bóyá òun àtọ̀rẹ́ ẹ̀ dá bísínẹ́sì pọ̀ ẹ̀dẹ̀ ìfilẹ̀ fún òun àtọ̀wọn ọlọ́run lẹ̀ kán máa jọ́ọ̀jì ara wọn. bẹ́ẹ̀ ló ṣí sọ́hún àléyìn ò fẹ́ ṣoògùn owó ó wá yílé lórí wá ń sọ̀rọ̀ sí lẹ́nu. ó dá mi lójú ni gbogbo owó ló fẹ́ ṣe. ẹjọ́ ṣe ni. madam ogun owó madam ogun owó. àánú yín ṣe mí. ẹ má máa ṣọ́ra yín ẹ tẹ́kẹ̀. ìwọ ló máa bá wọn ṣèké. ìwọ ló mọ̀ wò wá kí ló wà létí mo lè rí jẹbi ń pa mí. mi ò lè sún mọ́ bọ́ọ̀bù ilé mi ò kí n jẹ́ kó tán àti tọwọ́ fún ìwọlé pẹ̀lú ojúṣe gbogbo àwọn kìíní ìgbọ̀ngàn fúnra ẹ̀ ó ti ń ba ìlú fúnra mi lẹ́rù gbogbo àwọn tí a jọ ń gbé parapata kò sí kankan lówó tí ò ti fura pé ó dàbí pé nǹkan kan ṣẹlẹ̀ bàbá ẹ jọ̀ọ́ mo mọ̀ pé mo ṣe àṣìṣe mo ti kánjú ju àsìkò mi lọ mo ti ní owó tí mo fẹ́ lò ìlú òyìnbó tí mi ò rò pé mo lè dé láéláé mo ti débẹ̀ láìmọye ìgbà tí n bá fẹ́ lọ láàárọ̀ mo lè lọ kí n dé lálẹ́ àmọ́ èwo ni wàhálà tí mo kóra mi sí lóòótọ́ ẹ sọ mi ò gbọ́ ẹ dáríjì mi tó ń délẹ̀ iná kí n má sùn mọ́nà tí n bá wa mọ́tò iná wà bẹ́ẹ̀ tí n bá kọjá wọ́n dáná lẹ́gbẹ̀ẹ́ bọ́ọ̀bù iná ni gbogbo tó yí mi ká pátápátá iná ni ẹ̀dẹ̀ ni má sùn mọ́nà bí ẹni pé ní kí n kó láyé ni ẹ jọ̀ọ́ ṣàánú mi ọ̀nà àbáyọ mi wò la lè ṣe kí ni mo lè ṣe fúnra mi. Sọjí òun sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé ìwà àtọ̀ ló ń lẹ́jọ́ ń jẹun àmọ́ ó ti pẹ́ Sọjí ó ti pẹ́ jù fún ọ torí pé nítorí dáwọ́lé Yorùbá má dáwọ́lé ṣé kí n mọ́ tàn jẹ níjọ́ tó wá bí gbẹ̀yìn kí n má tàn jẹ bí mo ṣe ń wọ èyí gangan bó o sì rí níjọ́ tó wá bí gbẹ̀yìn kọ́ lọ rí nísìn Sọjí ó ti rù mo sì mọ̀ pé ròònù ni kódà ó ti já wálẹ̀ kì í ṣe pé ọ̀rọ̀ owó ojoojúmọ́ lọ fi ń rówó àmọ́ ìrònú pọ̀ ju ayé rẹ lọ wàá gbọ́ mi dáadáa orí ọ̀kẹ́rẹ́ gbogbo láwo Sọjí ò bá a wí fọ́ọ̀mù ẹni ó yẹ kó gbọ́ Sọjí ò ṣé kí n mọ́ tàn jẹ níjọ́ tó wá gbígbẹ̀yìn mo ti bá a sọ tó ń dùn tọ́ ọ̀rọ̀ torí ìbínú mo fi sọ mo ti bá a sọ torí kò sí tí mo máa lè ṣe mọ́ Sọjí tí n bá sọ fún ọ pé mo lè ṣe ìgbọ̀ngàn irọ́ ọmọ pa ó irọ́ funfun báláwú
kò sí ní mo fi ṣe. àwọn bẹ́ẹ̀rù bá kọ̀kẹ́ tó bá kọlẹ̀ ó tún níbi àgbé sí ọ̀nà àbáyọ ń bẹ sọ́rọ̀ rẹ̀ kí ló gbọ́ ọmọ gidi sí mi. kí ló ń àbáyọ. ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wá wà léwu. sọ́jú lẹ́yìn tí mo fẹ́ sọ fún ọ yìí. tí o bá ti lè ṣe dákun sọjí má wà ọ̀dọ̀ mi mọ́ torí kò sí bí n bá sọ nǹkan mi lẹ́yìn rẹ̀ fún irọ́ ọmọ pa o àmọ́ tó bá ti lè ṣe o ti rọ́nà bá sí gbèsè ayé rẹ̀. àbáyọ kan tó kù ni pé kò sọkùnrin bí tí mo bá sọ ọba yẹ òun ni pé kò para rẹ̀. ọ̀tọ̀ kò sọ ọ̀tọ̀ mo ti sọ lẹ́ẹ̀kan pé. mo lówó mo ní mọ́tò mo nílẹ̀ kò sóhun tí mo fẹ́ tó wọ̀ mí ò tó kò sóhun tí mo béèrè tí mi ò rí mo ń lọ lóyìnbó bí ẹni lọ sí ìlú àmọ́ kò sálàáfíà mo sáré kiri. Kí ni kókó ojú tí mo kàn tí mi ò dúró de àsìkò mi? Kí láǹfààní owó tí mò ń wá tí mi ò dúró tí Ọlọ́run? Àbámọ̀ mà ló ń gbẹ̀yọ̀. Àbámọ̀ pé bó ṣe máa rí lèmi ní ṣe. Iná. Ikú náà ò dáa. Ikú náà ò dáa. Ìnira yà ti pọ̀ jù. Èèyàn tó yẹ kó yọ̀sẹ̀ lọ́kọ̀ọ̀kan lẹ́kùn. Ọ̀kánjú wọn fẹsẹ̀ ní méjì èjì. Wọ́n fẹ́ fò lọ́nà àgbélébú tiwọn. Ṣé ayé wọn gbòdì kan fún ìfira Sátánì? Àná ọ̀nà tán owó ẹ̀bọ. Àìsàn apanikú sáyé. Ìpayà ìlà ìlò ọkàn. Ikú àìtọ́jọ́ wá lọ bí rẹ́rẹ́. Ọlá tí ìkánjú dá wọn nìyẹn. Láì mọ̀ pé kò sádánwò tẹnìkan ò rí. Àwọn tó kà á sí wọn ò ní rírí. Ẹni tí kò ní rírí kò lè níyẹn rí. Má jẹ́ ká gbélé kú sọ ẹ̀dá láì gbàgbọ́. Ńṣe ló yẹ kó fún ọ lágbára. Nítorí ó fàṣírí ìkọ̀kọ̀ wọn ni. Àti bá ó ṣe tó láyé, bá ó ṣe fẹ́ tó láyé. Àní bí a ó ṣe tó láyé, bá ó ṣe rògbòrò tó láyé. Ọ̀rọ̀ gbogbo ọ̀dọ̀wọ́ rẹ̀ àṣẹ̀dá. Àyàfi ká bẹ̀ lọ́rùn kan. Àyàfi ká rọwọ́ ẹ̀bẹ̀ dandan ni ó gbé. Olúkúlùkù ni ó gbé. Ọ̀rọ̀ gbogbo ọ̀dọ̀wọ́ àgbélẹ̀kùn onígun mẹ́rin. Àyàfi ká bẹ̀ lọ́rùn kan. Bẹ́ẹ̀ láyé yìí rògbòtò. Àgbélẹ̀kùn dandan àgbélẹ̀. Àgbẹ̀ ipò ni. Tí ò lè ṣàkóso ọkàn rẹ̀ kò ní lè gba àgbélébù débi ògo. Kò ní lè gba àgbélébù débi ògo. Kò tó dé